wá ìmísí bàbá kó sọ̀kalẹ̀, àwa yóò máa jó, óò óò, àwa yóò máa yọ̀ o. Agbára Ọlọ́run látòkè wá, ìmísí bàbá mímọ́ kó sọ̀kalẹ̀, àwa yóò máa jó, óò óò, àwa yóò máa yọ̀ o. Agbára Ọlọ́run látòkè wá, ìmísí bàbá kó sọ̀kalẹ̀, àwa yóò máa jó, óò óò, àwa yóò máa yọ̀ o. Ẹ̀mí mímọ́ dá tèmi yanjú, ẹ̀mí mímọ́ dá tèmi yanjú, ẹ̀mí mímọ́ dá tèmi yanjú, ẹ̀mí mímọ́ dá tèmi yanjú. Láàrin ogunlọ́gọ̀ ènìyàn tí ń porúkọ rẹ, ẹ̀mí mímọ́ dá tèmi yanjú. Fọwọ́ àṣẹ ńlá gbàdúrà mi gòkè lọ, fọwọ́ àṣẹ ńlá gbàdúrà mi gòkè, fọwọ́ àṣẹ ńlá gbàdúrà mi gòkè lọ. Wá 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 ẹ̀mí mímọ́, ẹ̀mí olóore, wá 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 alágbára, alágbára, wá o ọba rere. Come, 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 Holy Spirit, Holy Spirit of God, come, 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 Almighty God. Come, oh, come, oh, come, oh. Come, 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 Holy Spirit. Come, 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 Almighty God. Come, oh, come, oh, come, oh. Ẹ̀mí mímọ́ wá, ẹ̀mí mímọ́ wá jọba, ẹ̀mí mímọ́, ẹ̀mí Ọlọ́run, ẹ̀mí mímọ́ wá jọba o. Holy Spirit come, Holy Spirit come and reign. Holy Spirit, Spirit of God, Holy Spirit come and reign. Holy Spirit come, Holy Spirit come and reign. Holy Spirit, Spirit of God, Holy Spirit come and reign. Holy Spirit come, Holy Spirit come and reign. Holy Spirit, Spirit of God, Holy Spirit come and reign. Holy Spirit come, Holy Spirit come and reign. Holy Spirit, Spirit of God, Holy Spirit come and reign. Made setaria mazanda, Entalia nazira na yamakuri andama, Marata linda zuri na sagani na suria, Wakabila durizinde kaya mama. Holy Spirit come, Holy Spirit come and reign. Holy Spirit, Spirit of God, Holy Spirit come and reign. The wind is blowing again, the wind is blowing again, like that day of Pentecost. The wind is blowing again, the wind is blowing again, the wind is blowing again, like that day of Pentecost. The wind is blowing again. The Spirit's moving again. The Spirit's moving again. Like that day of Apostle. The Spirit's moving again. Linda zunda karada zinda. Indre dado zinde kakatre moko remenge shanda. Marata li ada zunde kakatre moko shanda. Worthy, Baba, you are worthy. King of kings and Lord of lords, you are worthy, oh. Worthy, you are worthy. King of kings, Lord of lords, I worship you. What the mighty God we serve. What the mighty God we serve. Hallelujah. Heaven and earth adore him. Angels bow before him. What the mighty God we serve. Hallelujah. What the mighty God we serve. What the mighty God we serve. Let us praise his name. Heaven and earth adore him. Angels bow before him. What the mighty God we serve. I will enter his gate with thanksgiving in my heart.
I will enter his court with praise. I will say, this is the day that the Lord has made. I will rejoice, for he has made me glad. He has made me glad. He has made me glad. I am so glad. I will rejoice, for he has made me glad. Aha, he has made me glad. I am so glad. I will rejoice, for he has made me glad. Let's begin to worship the Lord. Let's begin to praise his holy name. Let's give praises and worship to God Almighty, the one who is, who was, and is to come. He is the ancient of days. He is the King of kings and Lord of lords. He is the omnipotent, omniscience, omnipresence. He is El Shaddai, God who more than enough. Let's begin to praise his name. Let's worship him, give him thanks, give him praise. Today is the last day in the month of October. Let's give thanks and praises to God Almighty, who has made us to see the end of October. Let's thank him. Let's praise him. Father, we bless you, Lord. We worship you, God Almighty, King of kings and Lord of lords. The I am that I am, the most high God, the consuming fire. Daddy, I worship you. Daddy, I give you praise. I give you honor. Thank you, Lord. Thank you, Jehovah. Olúwa ṣé o, ẹ jẹ́ ká gbé orúkọ Ọlọ́run ga. Ọlọ́run tó mú ká rí òpin oṣù kẹwàá, ẹ jẹ́ ká gbé orúkọ rẹ̀ ga. Ọlọ́run tí kìí tijú ẹnì kankan kó tó ṣiṣẹ́ tiẹ̀, ipá tó ju pa agbára tó ju gbogbo agbára lọ. Ọlọ́run tí jẹ́ èmi ni má bẹ̀rù, ayérayé nínú àwọn ọ̀run. Ẹ jẹ́ agbéga ní wákàtí ọ̀wọ̀ yìí. Ẹ jẹ́ àyìn lógo Ọlọ́run àánú ni. Ẹ jẹ́ agbéga nínú ẹwà ìwà mímọ́ rẹ̀. Ọba tó tóbi ju gbogbo ayé rọ. Ọlọ́run wí pé títóbi ni Olúwa, ó sì ní ìyìn púpọ̀ púpọ̀. Àwa má rí di ní títóbi rẹ̀. Ọlọ́run tó tóbi ju gbogbo ayé lọ. A gbé ọ̀gá Ọlọ́run àánú o. A gbé ọ̀gá Ọlọ́run ìfẹ́. Ọba tó tóbi, ọba tó ga, ọba tí àánú rẹ̀ pọ̀. Father, we thank you. We bless you. God, we bless your holy name. The merciful God, the merciful God, unchangeable changer, everlasting Father, the Father of lights. Father, we thank you. Father, we bless your holy name for your mercy that is endurance forever. We bless you, Lord. We bless you, Lord. We bless you, Lord. You are holy. Holy, Lord, and forever you are God. We bless you, Lord. You are holy. Holy, Lord, and forever you are kind. Hallelujah, 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 you are Lord. Let their sitali andoria maka. Metundari azundika randaru adamaka zanda. The unchangeable God, unchangeable God, unchangeable God, unchangeable God. Daddy, we bless you, we bless you, we bless you. For the Father to see the end of October, let's give thanks and praises to God Almighty. Surely we will see the end of this year. Let's thank him. Let's praise him. Let's give thanks and praises to Almighty. Let's thank him for victory. Let's thank him for his mercy. Let's thank him for his divine provision. Let's thank him. Let's praise him for the welder. Thank you, God. Thank you, God. We bless you, Lord. Olúwa ṣé, Ọlọ́run àánú ẹ ṣé, Ọlọ́run tó ń tọ́jú wa, akọ́dá ayé aṣẹ̀dá ọ̀run o, Elédùmarè, ọba àwọn ọba, Olúwa àwọn olúwa, Ọlọ́run tó ga, Ọlọ́run tó tóbi, Ọlọ́run àánú ẹ ṣé. Ẹ̀yin lọ́pẹ́ yẹ, ẹ̀yin ni ìyìn yẹ o, ẹ̀yin lọ́pẹ́ yẹ o Jésù ọba ògo, ẹ̀yin lọ́pẹ́ yẹ bàbá wa, ẹ̀yin ni ìyìn yẹ o, ẹ̀yin lọ́pẹ́ yẹ o Jésù ọba ògo. Ọpẹ́ ló yẹ ọ́ bàbá olóore, ìyìn ògo yẹ ọ́ Ọlọ́run wa, ó sànà yẹ ọ́. Ẹ ṣé o bàbá, Olúwa ẹ ṣé o. Ọba tí ọpẹ́ yẹ fún, ọba tí ìyìn yẹ fún, ọba tí ògo yẹ fún, arúgbó ọjọ́ jọjọ, kábíyèsí Olódùmarè. Kábíyèsí rẹ o ọba, kábíyèsí rẹ o ọba, kábíyèsí rẹ o ọba, àwọn ọba o, ìwọ ọlọ́pẹ́ yẹ. Kábíyèsí rẹ o ọba, alágbára gíga gíga gíga. Kábíyèsí rẹ o bàbá mi o, kábíyèsí rẹ o ọba, àwọn ọba o, ẹ̀yin lọ́pẹ́ yẹ. Arúgbó ọjọ́, abẹ tí tóbi tó, abẹ tí lẹ́wà tó, ẹ kò yí padà. Arúgbó ọjọ́ o,
gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wà ẹ kò yí padà arúgbó ọjọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wà o àní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wà ẹ kò yí padà arúgbó ọjọ́ o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wà ẹ kò yí padà arúgbó ọjọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wà o mo ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wà ẹ kò yí padà arúgbó ọjọ́ o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wà o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wà ẹ kò yí padà arúgbó ọjọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wà o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wà ẹ kò yí padà ancient of days aso asiwa you will never change ancient of days aso asiwa oh aso asiwa you will never change ancient of days oh Asua, you will never change. The God of Abraham, Isaac, and Jacob, Jehovah, the man of war, his mercies endureth forever and ever. Oh, praise his holy name. Oh, praise his holy name. Red Ramoko Shanda Kakafre Moko Shanda. He touched my life with his hand. My life changed. He touched my life with his hand. My life become brand new one. Jehovah touched my life with his hand. My life changed. He touched my life with his hand. My life changed. He touched my life with his hand. My life become brand new one. Jehovah touched my life with his hand. My life changed. Mozotori de zekera baba baba. Madododoro no seka baba baba. Motoria nazadaria noria nazaga. Jeria no litama. Makotinda mazu. Wajani arusindalia durina. Mitundia wakame. Wayunaria makulindama merusuntiriada zindamiamu mekadunu zinda kayaba leto toriede zeke yaba waraba minarosika erisaliana zugida wayakarata lindaro wamapugida ladani au wayamawa. You are so good, Lord. You are kind, my God. Ancients of days, the Lord of love. I am that I am. The glorious God, my beautiful God, handsome God. Father, I praise your name. I give you praise. I give you praise. I give you honor. I love you, Lord. I love you, Lord. I bow before your throne. Mazete teterianaria wakababi makorezendeka yetrendorian zama unchangeable changer ledre mokoromo goshende repra makazanda kayeka dundania makode le dondoromo zondoko makatariana zakaba metoriana zanga oluwese emimese apata ayérayé Ọlọ́run àgbáyé ọba àgbáyé gbárùn ògo ni fún orúkọ rẹ bàbá mímọ́ Ọlọ́run àgbáyé aṣíwájú ogun alọ̀dẹ̀dẹ̀ ọ̀rọ̀ afúnimọ́sìrègún aláàfin àjọbọ onítẹ̀ àánú oníbùgbé ògo alágbádá iná aláwọ̀tẹ́lẹ̀ oòrùn ẹni àwòrí tí wò wá olórí aríran ọ̀gbàgbàntìrìgbà ọ̀gbàgbà tí ń gbẹlẹ́ṣẹ̀ ọba aláyé lọ́run ọba lòkè nílẹ̀ ọba mànámòní ọba mònímọ̀lá awọ̀túnwò ó ń bẹ lọ́tún awòsìwò ó wà lósì àwòwájú ó ń lọ wájú rẹ̀ bí ogun ọba atẹ́rẹ̀rẹ̀ káyé ọ̀kun dẹ̀dẹ̀ tẹrùtẹrù darí ayé olùdarí ọ̀run onìkàngbéra ìníjà ó pàṣẹ fọ́jọ́ ọjọ́ yí bí ọwọ́ agogo ó sọ̀run rọ dẹ̀dẹ̀ ó so ilé ayé ò jábọ́ ó so sánmà ò fàya ọba tó tẹ̀lẹ̀ ẹlẹ̀ bí ẹni ń tẹ́ní ọba tó ṣe gegele gòdògbò ògèlè ntí ẹrù tí karáyé láyà bí òkè ńlá ọba tí kò lè pa ẹni àìsàn ò lè kọlù alágbádá ogun ó ṣàkóso ọ̀run ó lógun oṣópa ó lógun èṣùbọlẹ̀ ayé gbórúkọ rẹ̀ ayé pa lọ́lọ́ ọ̀run gbóhùn rẹ̀ ọ̀run gbọ́n jẹ̀nẹ̀jẹ̀nẹ̀ olókìkí ògo gbogbo ara tó ń tẹ̀rù
ọlọ́run o ìyanu òkè asogba ìràwọ̀jọ́ dùgbẹ̀dùgbẹ̀ adánimọ̀gbàgbé alálẹ̀dẹ̀ ọ̀run afẹ̀rẹ̀lẹ̀jọyè adẹ́dá ìṣẹ̀dá aṣòrójúwe níbo ló ti wá níbo ló ti bẹ̀rẹ̀ níbo ni ó parí ẹ̀ sí ta ní lè sọ báwo ló ti rí gan kí la lè fi ṣàkàwé sórí birikiti ni àbófẹ́ bẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ àbórí bí òṣùpá bóyá bí òòrùn ló ṣe lálẹ̀dẹ̀ ọ̀run tá ń jẹ́ gbéná wojú bàbá ọba gbanigbani ọba gbàyàngbàyàn ọ̀gbágbá olùgbàlà tí í gbẹ̀dá ọba afúnimọ̀ bèrè nǹkan kan pátápátá parí ọ̀lápò ọba tí ò lẹ́gbẹ́ amòye àgbà tó finú sánmọ̀ ṣe bùgbé ọlọ́gbọ́n ọba tó kan sánmọ̀ láàfin tó fàyè sàpótí ìtìsẹ̀ bàbá mi ọ̀gbágbá ń tirigbá ọ̀gbàgbà ń tirigbà tí ń gbàrà àdúgbò láyé ọba mànámò ní ọba lèwí lè ṣe ọba fíofío tí ò lákàwé ọba gíga tí ò nípẹ̀kun bàbá mi rebrodo sítàrí ànúlì mákàtàní áwúwá wáyá mákùlì dámáwá zàmàtìlání anosi matinari atindaniama yakatindamaka watalina maaza yakadianoriza zemoko shindikari anda arógunjó arógunyọ̀ arógunrombudo jagunmólú akínnílé akínlójú ogun bàbá mi ní joyè àgbà arìn tógun tìjàtìjà arìn tógun tìjàtìjà sínú gbogbo iṣẹ́ ètùtù bàbá mímọ́ òun jọba níbùdó àwa ọba mi lọ́ba àṣeyòwù mọ́sẹ̀bàjẹ́ òun rìn lórí afẹ́fẹ́ lásán bó bá fẹ́ arìn lórí òkun ọba arìndò láì farakanmi ìjòyè àgbà arìngbómi òkun jìgìjìgì ọba amùkúmọ̀sá àmàdámòní ọba tó mọ̀ wá ó mọ̀ nínú mímọ́ ọmọ inú àṣebi ọmọ ẹni ayé burú fún ọmọ ẹni tí ń láyé bàbá mi èdùmàrè ọba ìjìnlẹ̀ nínàsì àìsí wáyà kàtírà wàmákàdí àdáza wàlí àtúndídà mukunda zima mirutali ada wáyà kàbí àtúndàrí aza wàkábì dùlí rẹ̀tẹ̀ dọ́líà zamaka látàdàdì àtàmákàzínda mẹ́kúntàdì àmàkàzánda olúwa ṣé olúwa ṣé olúwa ṣé olúwa ẹ ṣeun o olúwa ẹ ṣé fún àánú rẹ o bàbá olúwa ọ ṣé agbé ọ̀gá o bàbá olúwa ẹ ṣé olúwa ẹ ṣeun o olúwa ẹ ṣé mo gbé ọ̀gá o bàbá olúwa ẹ ṣé mo gbé ọ̀gá o bàbá olúwa ẹ ṣé ọlọ́run ẹ ṣeun o ọlọ́run ẹ ṣé sẹ́ agbé ọ̀gá o bàbá olúwa ẹ ṣé agbé ọ̀gá o bàbá ọlọ́run ẹ ṣé ẹ jẹ́ á lọ síwájú tí àánú ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí ní wẹ̀ nínú ẹ̀jẹ̀ jésù olúwa wẹ̀ mí mọ́ lónìí ní wákàtí ọ̀wọ́ yìí kádùn àmì ó lè gbà olúwa sọ mí di mímọ́ gbogbo àwọn ìríra tí ò ní jẹ́ kó mi ó jákè sórí ìtẹ́ rẹ lónìí olúwa fẹ̀jẹ̀ rẹ parẹ́ olúwa sọ mí di mímọ́ ẹ jẹ́ á gbàdúrà olúwa wẹ̀ mí wẹ̀ ọkàn mi láwẹ̀ mọ́ wẹ̀ ẹ̀mí mi láwẹ̀ mọ́ wẹ̀ ara mi láwẹ̀ mọ́ gbogbo àìṣedédé ni nínú ọ̀rọ̀ nínú èrò nínú ìṣe àti ìwà ẹ̀jẹ̀ jésù máa parẹ́ 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 ayérayé nínú àwọn ọ̀run o wẹ̀ mí mọ́ wẹ̀ ọkàn mi mọ́ wẹ̀ ọkàn mi mọ́ wẹ̀ ọkàn mi mọ́ wẹ̀ ẹ̀ṣẹ̀ mi nù wẹ̀ ẹ̀ṣẹ̀ mi nù wẹ̀ mí mọ́ o tọkàntara tẹ̀mí agbára ìwẹ̀nùmọ́ rẹ jẹ́ kó wọnú ìṣẹ̀dá mi lọ agbára ìwẹ̀nùmọ́ rẹ jẹ́ kó wọnú ayé mi agbára ìwẹ̀nùmọ́ tí ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ jẹ́ kó bà lé mi jẹ́ kó wọnú ayé mi jẹ́ kó sayé mi dọ̀tun olúwa gbọ́ ẹ̀mí mímọ́ dáhùn olúwa dáhùn jésù olúwa wa tún gbàdúrà ró mi ní agbára láti ọ̀run wá agbára rọ́bì agbára tí ba iṣẹ́ òkùnkùn jẹ́ agbára tí ṣílẹ̀kùn ire agbára tí fúnni ní ìṣẹ́gun agbára tí wọ́n fi rìnrìn àjò ìtókù lọ́dún ìparí olúwa gbé wọ̀ mí ró mi ní agbára sọ́dí àdúrà ó kọ jésù ró mi ní agbára ìṣẹ̀dá mi gbàgbára ẹ̀jẹ̀ mi gbàgbára ẹ̀mí mi gbàgbára agbára mẹ́rin mi fín agbára táyé ò lè dojúkọ agbára tí òkun ò lè rí mú agbára tí wọ́n fi rìnrìn àjò ọdún ìtókù ìparí olúwa gbé wọ̀ mí agbára tí wọ́n fèrè ìrìn àjò ayé mi olúwa gbé wọ̀ mí àṣẹ iná ẹ̀mí mímọ́ ò wọnú ayé mi lọ agbára ẹ̀mí mímọ́ bà lé mi ní wákàtí ọ̀wọ̀ yìí àṣẹ ẹ̀mí mímọ́ wọnú mi lọ agbára láti ọ̀run wá gẹ́gẹ́ bí ọjọ́ Pentecost olúwa gbé wọ̀ mí empower me lọ fill my heart with your Holy Spirit fill my soul with your Holy Spirit I need more strength spiritually physically spiritually fill me O Lord fill me O Lord send down your power into my life Father I pray thee this afternoon let your fire fall. 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 Send down your fire.
Send down your power in the mighty name of Jesus. Send down your power. Send down your power. Send down your power, oh Lord. In the name of Jesus, send down your power. Send down your power. Send down your power, oh Lord. In the name of Jesus, send down your power. Send down your power. Send down your power, oh Lord. Olúwa rán agbára. Agbára ẹ̀mí mímọ́ wọnú mi lọ. Rán agbára Olúwa. Rán agbára Olúwa. Rán agbára Olúwa. Kí ó sì baptisti wa. Rán agbára o. Rán agbára Olúwa. Rán agbára Olúwa. Rán agbára Olúwa. Kí ó sì baptisti wa. Rán agbára o. Rán agbára Olúwa. Rán agbára Olúwa. Rán agbára Olúwa. Kí ó sì baptisti wa. Rán agbára o. Rán agbára Olúwa. Rán agbára Olúwa. Rán agbára Olúwa. Kí ó sì baptisti wa. Agbára Ọlọ́run sọ̀kalẹ̀. Gba àkóso inú afẹ́fẹ́ lọ́wọ́ báyìí. Gba àkóso gbogbo agbègbè tí wọ́n ti ń gbọ́ mi yìí. Gba àkóso ẹ̀mí mímọ́ rẹ̀. Jẹ́wọ́ agbára rẹ̀. Olúwa jẹ́wọ́ agbára rẹ̀. Olúwa àkókò tó. Jẹ́wọ́ agbára rẹ̀. Jésù o àkókò tó. Jẹ́wọ́ agbára rẹ̀. Olúwa àkókò tó. Jẹ́wọ́ agbára rẹ̀ o. Jésù o àkókò tó bàbá. Jẹ́wọ́ agbára rẹ̀. Olúwa jẹ́wọ́ agbára lóòrọ̀ yìí. Olúwa jẹ́wọ́ agbára. Ẹ̀mí mímọ́ o jẹ́wọ́ agbára. Jẹ́wọ́ agbára nínú ayé àtọ́ ń gbọ́ mi. Nínú ilé tí wọ́n ti ń gbọ́ mi. Nínú mọ́tò tí wọ́n ti ń gbọ́ mi. Ní àyíká tí wọ́n ti ń gbọ́ mi. Ẹ̀mí mímọ́ o jẹ́wọ́ agbára. Jẹ́wọ́ agbára. Jẹ́wọ́ agbára. Olúwa fagbára hàn. Olúwa fagbára hàn. Olúwa fi àmì hàn ní wákàtí ọ̀wọ̀ yìí. Ẹni tó ń ṣàìsàn lọ́wọ́lọ́wọ́ báyìí kó máa gba ìtúsílẹ̀. Ẹni tó wà ní ìdè kí ìdè ọmọ já. Mitulina zika rabada italu akazekoda. Olúwa jẹ́wọ́ agbára ní ìkóta tá a dé yìí. Jẹ́ káwọn ènìyàn yìí mọ̀ wípé ìwọ ni Olúwa. Jẹ́ kí àwọn ènìyàn wọ̀nyí mọ̀ wípé Jésù ni Olúwa. Jẹ́ kí àwọn ènìyàn mọ̀ wípé kò sí ọ̀nà kan ju Jésù olùgbàlà lọ. Olúwa nawọ́ agbára jáde. Olúwa nawọ́ agbára jáde ní wákàtí ọ̀wọ̀ yìí. Nawọ́ agbára jáde. Agbára tó ń ṣiṣẹ́ ìyanu. Agbára tó ń ṣiṣẹ́ ìyanu. Agbára àjíǹde àti ìyè. Olúwa nà jáde. 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 Resurrection power. Do wonders in my life. Resurrection power. Do wonders in my life. Agbára àjíǹde wá ṣe ìyanu láyé wa. 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 Meto tindali akori andazamba. Rebro moko shende kakafra moko remenge shandak. Lónìí wá ṣe ìyanu láyé wa. Agbára àjíǹde wá ṣe ìyanu láyé wa. Agbára àjíǹde wá ṣe ìyanu láyé wa. Agbára àjíǹde wá ṣe ìyanu láyé wa. Lónìí wá ṣe ìyanu láyé wa. Agbára àjíǹde wá ṣe ìyanu lọ́sàn yìí. Agbára àjíǹde wá ṣe ìyanu nínú ayé tó ń gbọ́ wa. Agbára àjíǹde wá ṣe ìyanu láyé wa. Lónìí wá ṣe ìyanu láyé wa. Olúwa ṣiṣẹ́ ìyanu ní ọ̀sán yìí. Olúwa fagbára rẹ̀ hàn. Olúwa fàmì hàn. Olúwa jẹ́wọ́ agbára rẹ̀. Ẹ̀mí mímọ́ mi tùndálì àkàzì mako mi rotila adida zuria waka mari ando sindika kafre moko shendeba mi koto moko sindika. Olúwa fọ̀hún agbára jáde. Ọlọ́run ẹ̀mí máa fọ̀hún agbára jáde. Olúwa fọ̀hún agbára jáde. Àṣẹ ìpè láti ọ̀run wájú ó wíjọ́ lọ́sàn yìí. Yóò fọ̀hún jáde. Agbára láti ọ̀run wájú ó fọ̀hún jáde. Lẹ́kọ̀ọ́ sintari amakasanda.
Rebro moko shende kaketre moko remenge zanda. Leto tinda di adonde makazanda. Olúwa bú jáde fa ọ̀run ya. Ní wákàtí ọ̀wọ̀ bú jáde fa ọ̀run ya. Olúwa fa ọ̀run ya. Olúwa fa ọ̀run ya. Nítorí ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa. Ọ̀rọ̀ wa jẹ́ ó ká ọ lára. Ọ̀rọ̀ wa jẹ́ ó ká ọ lára. Olúwa bú jáde fa ọ̀run ya ní ọ̀sán yìí. Ní wákàtí ọ̀wọ̀ yìí. Ní gbogbo orílẹ̀-èdè tí wọ́n ti ń gbọ́ mi. Olúwa fa àmì hàn. Àmì tó ń ṣiṣẹ́ ìyanu. Kí àwọn ènìyàn wọ̀nyí lè mọ̀ wípé Jésù ni Olúwa. Iṣẹ́ tó rán mi ni wípé káwọn èèyàn lè mọ̀ ẹni tí Jésù ṣe. Kì í ṣe ẹni tí wòlíì ṣe. Kì í ṣe ẹni tí pásítọ̀ ṣe. Jésù níbi tí wòlíì ò sí. Níbi tí ènìyàn ò sí lọ́lọ́ báyìí. Tí wọ́n ti ń rí mi tí wọ́n ń gbọ́ mi. Olúwa fagbára hàn. Bí wọ́n ti ń pe orúkọ Jésù tó. Olúwa ìyanu jẹ́ máa ṣẹlẹ̀. Bí wọ́n ṣe ń gbọ́ orúkọ Jésù lẹ́nu mi. Jẹ́ kí ìyanu wọn máa ṣẹlẹ̀. Bí wọ́n ti ń gbọ́ orúkọ Jésù yìí. Orúkọ ìyọ́yá máa ṣiṣẹ́ àmì. Máa ṣiṣẹ́ ìyanu. Máa fi àmì hàn. Máa fi agbára hàn. Máa fi agbára hàn. Máa fi agbára hàn. Máa fi agbára hàn. Lídàrú àdáni àná ṣe kábà. Olúwa fagbára kan. Olúwa ṣiṣẹ́ àmì lónìí. Olúwa ṣiṣẹ́ àmì lónìí. Olúwa ṣiṣẹ́ àmì lónìí. Olúwa fara rẹ̀ hàn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀. Olúwa ṣòun ńlá. Kógo jẹ́ ti orúkọ rẹ̀ lọ́sàn yìí. Kí àwọn ènìyàn kí wọ́n fò fáyọ̀. Kí wọ́n dẹni ìtúsílẹ̀. Kí wọ́n dẹni ìdáǹdè. Kógo jẹ́ ti orúkọ rẹ̀. Kí ọ̀pọ̀ ènìyàn kí wọ́n gbà ọ́ gbọ́. Kí wọ́n gbà ọ́ gbọ́. Ìwàláàyè rẹ̀ fi hàn ní ayé wa. Jésù Olúwa wa. Mo kí ẹ káàsán. Mo kí gbogbo yín, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tó ń bẹ lórí ìlà tí a ti ń dúró. Mo ní kí àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo yín gbé. Olùṣọ́ àgùntàn Olúwafẹ́mi Kájọgbọ́lá, mo gbé yín, mo kí yín o. Ẹ kú iṣẹ́ Olúwa. Jésù yóò di gbogbo wa mú. Nílé ológo a ò ní wá wá tì. Màmá wa Olúwatóyìn Adébísí, mo kí yín o. Ẹ kú iṣẹ́ Olúwa. Àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi pátápátá. Màmá wa ìyá ológo Esther David, ẹ kú iṣẹ́ Olúwa. Jésù á di gbogbo wa mú dópin. Màmá wa ìránṣẹ́ Ọlọ́run Jabu Ọmọnìyí, gbogbo yín náà ni mo kí. Ọmọlọ́lá Akínyẹlé, gbogbo yín ni mo kí o. Mi ò lè dárúkọ àwọn èèyàn wọ̀nyí tán. Olúwa mọ nọ́mbà lé yín. Màmá wa Láyọ̀ Thomas, Olúwa yóò bùkún fún yín o. Agbára Ọlọ́run kó wọnú ayé yín lọ. Àṣẹ iná ẹ̀mí mímọ́, àṣẹ iná ẹ̀mí mímọ́ kó wà pẹ̀lú yín. Ẹ̀mọ́ kó ṣohun ìyanu. Ìránṣẹ́ Ọlọ́run, gbogbo yín pápátá Sóyọ̀ ń bọ̀. Kubrat, gbogbo yín ni mo kí. Ọláwùsì Káyọ̀dé, mo kí gbogbo yín ní ọ̀sán yìí. Mo kí gbogbo yín pápátá nítorí pé ẹ wà. Òun làwa náà ṣe wà lórí ètò báyìí. Ìdòwú Olúṣọlá, gbogbo yín náà ni mo tún kí yín o. Mo kí. Táíwò Ọládòsù, mo kí yín o. Debbie Tit, mo kí gbogbo yín pápátá. Ọlábọ̀dé Rántí, mo kí yín o. Adéníyì Adékanyè, gbogbo yín pátápátá òun náà ni mo kí pátápátá. Ẹ ṣeun púpọ̀ o. Ẹ ṣeun púpọ̀ o. Yóò dára fún yín. Yóò dára fún yín lórúkọ ti bàbá, lórúkọ ti ọmọ, lórúkọ ti ẹ̀mí mímọ́, lórúkọ ti Jésù Kristi. Nílé ológo a ò ní wá wá tì. Bá a ṣe ń borí ètò yẹn, bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká máa share pẹ̀lú àwọn ọ̀rẹ́ wa. Ẹ jẹ́ ká máa pe àwọn ènìyàn wọlé nítorí pé ní ọ̀sán yìí a fẹ́ gba àwọn kókó àdúrà kan. Orí ètò tí a wà yìí ó lápè ní wákàtí kókó àdúrà mi. Wákàtí kókó àdúrà mi. Tó o bá la nǹkan kan kọjá, irú àdúrà wo ló yẹ kó o gbà? Nírú ipò tó wà yẹn, irú àdúrà wo ni ohun tó ń là kọjá yẹn? Tí nǹkan bá rí báyìí, báwo kí ni nǹkan tó kàn? Ní ìgbà tí ẹ bá dé ìkóríta kan tí ogun gbòjì kan, kí ni nǹkan tí ó kù kéèyàn ó ṣe? Kí ni ìgbésẹ̀ tó yẹ kó èèyàn ó gbé? A ti sọ fún wa nígbà tí ogun bá gbòjì kan, ó gba àwẹ̀, ó gbàdúrà, ó rẹ́sì, ó rí nǹkan kan. A ti sọ kí ni ìgbésẹ̀. Ìgbésẹ̀ àkọ́kọ́ ni pé Olúwa, ìtọ́ni láti òkè ni mo fẹ́. Ìtọ́ni láti òkè ni mo fẹ́. Ọlọ́run fẹ́ àmì hàn. Olúwa fi ìran hàn mí. Tú àṣírí ogun tí ń jà mí. Olúwa dẹ̀ tú fún ọ. Ìgbésẹ̀ tó kàn, Olúwa ó fi fún ọ. Ọ̀pọ̀ ìgbà òun là ń fi ohun tí ó yẹ sílẹ̀ láìṣe tá a sì ń ṣe nǹkan míì. Ọ̀pọ̀ ìgbà ló jẹ́ pé ibi tí Ọlọ́run kọjú sí, ìṣẹ̀lẹ̀ àwa kọ̀yìn síbẹ̀ ńgbà míì. Nítorí pé a ò ní ìtọ́ni. Ó ní mo ṣe máa ń sọ fún gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ̀bùn mẹ́sẹ̀ẹ̀sán tó wà ní 1 Corinthians orí 12, Ọlọ́run ò kàn déédéé fi síbẹ̀. Ọlọ́run fi síbẹ̀ nítorí àwọn ọmọ Ọlọ́run ni. Ẹ̀bùn ẹ̀mí mọ́ mẹ́sẹ̀ẹ̀sán,
word of knowledge tá a mọ̀ pé ọ̀rọ̀ ìmọ̀ ọ̀rọ̀ ọgbọ́n àti ìdá ẹ̀mí mọ̀ yàtọ̀. Àwọn ẹ̀bùn mẹ́ta yìí ó ṣe pàtàkì nínú ìrìn àjò onígbàgbọ́. They are revelational gift. They are revelational gift. Àwọn ẹ̀bùn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó ṣe pàtàkì fún ọ nítorí wípé bí nǹkan bá ṣẹlẹ̀ tí ó bá dàrú, ọ̀rọ̀ ìmọ̀ á farahàn, ọ̀rọ̀ ọgbọ́n á farahàn, ìdá ẹ̀mí máa farahàn. Torí pé lóde òní wòlíì èké ti gbòde kan, àwọn alágbágbá yíyí ti gbòde kan. Bí ẹ̀mí mọ́ bá bẹ́nu rẹ, ọ mọ̀ wípé wòlíì èké leléyìí. Jésù sọ̀rọ̀ kan, ó ní àwọn àgùntàn mi gbọ́ mi, wọ́n sì mọ̀ mí. Bí ohun Jésù bá jáde, àwọn ọmọ rẹ̀ a máa ń dàmọ̀, a máa ń tó fẹ́, a máa ń tó lè wí, a máa ń tí ọ̀rọ̀ rẹ̀ sọ. Ṣùgbọ́n tí ó bá ní Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ̀, tí àwọn ẹ̀mí mímọ́ yìí ò gbénú ẹ̀, wọ́n máa dárí boríbo ni mo ṣe máa ń sọ ní orí ètò yìí fún ìgbà àkọ́kọ́ pé ohun tó nílò jù ó ní Jésù o, kì í ṣe wòlíì o, kì í ṣe pásítọ̀ o, kì í ṣàríran kankan. O nílò Jésù. Jésù lẹni tó nílò. Òun náà lẹni tó lè gbà ọ́. Pásítọ̀ wo ló kú fún ọ? Wòlíì wo ló kú fún ọ? Ohun tẹ́pọ̀lọpọ̀ gbà lọ́wọ́ rẹ ni ń wá. Ṣùgbọ́n Jésù kú fún ọ láì wo bó o ti jẹ́, láì wo bó o ti rí. Bí kò ṣe pé Jésù kú fún wa ni ayé yìí ó ti parẹ́. Òótọ́ ni mo sọ fún yẹn. Tí Jésù ò bá kú, Ọlọ́run ó ti fi ìbínú pa ayé rẹ́ nítorí pé tó ń ṣẹlẹ̀ láyé ìsìn. Ṣé kò tí kọjá tó ṣẹlẹ̀ láyé inú wa? Tọ́lọ́run fi ìbínú pa omi pa ayé rẹ́. Ṣé tó ń ṣẹlẹ̀ káàkiri orílẹ̀-èdè? Ṣé kò ti kọjá tó ṣẹlẹ̀ sí Sódómù àti Gòmárà? Kí làwọn Sódómù ń ṣe? Ọkùnrin fẹ́ ọkùnrin, obìnrin fẹ́ obìnrin. Òun ló jẹ́ kọ́lọ̀ ń pa ayé run. Kí ni wọn ò ṣe tán lẹ́nìí? Ọkùnrin fẹ́ ọkùnrin, obìnrin fẹ́ obìnrin. Ọmọ ènìyàn tó ń fẹ́ ẹranko, wọ́n tún ń gbé lọ kóòtù, wọ́n pa àwọn láya, àwọn lọ́kọ gẹ́gẹ́ bí ẹranko láì bẹ̀rù kankan, láì bìkítà kankan. Ọlọ́run sì fọ́ lẹ́rán sì ń wò. Kí ò bá sí pé Ọlọ́run ni, ayé ìbá ti parẹ́. Kó tó di bá lọ sórí àwọn àdúrà òní, mo fẹ́ fi ọ̀rọ̀ kan là wá lóye, èyí tá a pè ní ìlànà ìgbàanì. Tá a bá ń sọ pé kí ni ìlànà ìgbàanì, ọ̀pọ̀lọpọ̀ onírúurú lọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ wí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ wí. Bí rédíò Lagos lọ́jọ́ kan mo wà ń bẹ̀. Èmi àti bàbá kan wà, oníṣègùn ìbílẹ̀ ni, babaláwo paraku ni. N tí ń ṣe jẹun nìyẹn. Àwa ń sọ̀rọ̀ Jésù fún. Nígbà tí ọ̀rọ̀ wa dójú lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní sọ, ó ní ìṣẹ̀ṣe làgbà ló ń pè ìṣẹ̀ṣe. Mo fọ́ lẹ́rán mò ń wò ó. Mo wá pé nígbà bàbá wa sọ̀rọ̀ títí, mo ní àjọ bàbá, kí ni ìtumọ̀ ìṣẹ̀ṣe? Kí náà ń pè ní ìṣẹ̀ṣe? Ó ní ta abáláyé ni. Mo ní ibi tẹ́ ẹ ti wá sínú. Ohun tẹ́ ẹ báláyé, òun ní ìṣẹ̀ṣe. Kí la abáláyé? Ayé àkọ́kọ́ tó lọ́n kọ́kọ́ dá, ìfẹ́ Ọlọ́run ni wọ́n ń ṣe ń bẹ̀. Ohun tá a báláyé nínú ọgbà Édẹ́nì, ìtura la bá, àlàáfíà la bá, ìgbọràn sí ìfẹ́ Ọlọ́run la bá. Ádámù àti Éfà, ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọn nígbà tó bá ń ṣògùn wọn ní àṣèbá akọ́dá, àṣèbá ṣẹ̀dá, àṣèbá akọ́dá, ẹni àkọ́kọ́ dá òní wọ́n ṣèbá ẹ̀. Èyí ni Ádámù àti Éfà wọ́n ń ṣèbá akọ́dá, èyí tí í ṣe Ádámù àti Éfà. Àṣẹ̀dá Ọlọ́run tó dá wọn, ó ní àwọn ń ṣèbá ẹni àkọ́kọ́ nìyẹn. Ìgbà tí wọ́n sì wà ń bẹ̀, Ọlọ́run fún wọn, ó ní nǹkan tẹ́ ẹ máa ṣe rèé o. Ẹ máa jẹ eléyìí ni ẹ máa jẹ o, eléyìí ni ẹ máa mu o, ẹ má dé bí o, ẹ má dé ọ̀hún o. Ṣùgbọ́n kí ló lé wọn jáde? Ìgbà tí wọ́n sì ṣe, tí wọ́n kọ ìlànà yẹn sílẹ̀, ìlànà tọ́lọ́run là sílẹ̀, tí wọ́n ṣàìgbọràn sí. Ohun tẹ́yìn rò pé ìṣẹ̀ṣe, àṣìṣe tí wọ́n ṣe, òun lẹ́yìn pè ní ìṣẹ̀ṣe, àṣìṣe tí wọ́n ṣe. Ìlànà ìgbàanì tọ́lọ́run fi lélẹ̀ nínú ọgbà Édẹ́nì, òun ni ìgbọràn sí ọ̀rọ̀ Ọlọ́run, ìgbọràn sí àṣẹ Ọlọ́run. Má kọjá àyè ẹ. Ibi tọ́lọ́run bá ní kó o dé, òun ni kó o dé. Ó lè má mọ̀gbọ́n wá fún ọ, gbọ́ràn sí. Ṣùgbọ́n nígbà tí ejò láíláí nì Dágónì tó dé, tó wá lu ọpọlọ, ọwọ́ ń sọ fún ọ pé ẹ̀gbọ́n ni Ọlọ́run mọ̀ wípé jọ́tẹ̀ bá ti jẹ́ ọjọ́ yẹn pẹ̀lẹ́ kúkú kan.
kò sí tí ó ṣe yín ọjọ́ yẹn lẹ́yìn náà gbọ́n ọjọ́ yẹn lẹ́yìn náà lóye òun làwọn èèyàn wá yà kúrò ní ìlànà yẹn ègún ikú sì bá àwọn ènìyàn ègún ikú bà wọ́n wá kóra jọ pọ̀ wọ́n wá dá lárìn kiri alé wọn kúrò nínú ọgbà ìtura ọgbà àbáláyé alé wọn kúrò níbẹ̀ ìta lè pè ní ọgbà ìṣẹ̀ṣe ọgbà àbáláyé tọ́lọ́ ń gbé kalẹ̀ alẹ́ àwọn ènìyàn kúrò níbẹ̀ wọ́n wá di alárìn kiri àwa fi áńgẹ́lì onídà iná àníkó máa sọ bẹ́ẹ̀ àwọn ènìyàn wá ń kiri kiri ìgbà dé ìkóríta kan wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹ́ àwọn ọmọ ọlọ́run wá ń fẹ́ àwọn òmìrán fúnra wọn àwọn tó jẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹ́ àwọn òmìrán wọ́n ń fẹ́ àwọn ọmọ bẹ́líálì àwọn náà bẹ̀rẹ̀ sí ní ṣe bí ayé ti ń ṣe àwọn náà bẹ̀rẹ̀ sí ní rìn bí ayé ti ń rìn wọ́n wá parapọ̀ ọlọ́run wá bínú sí ayé nígbà tọ́lọ́run bínú sí ayé tán tọ́lọ́run fomi pa ayé rẹ́ ọlọ́run wá ṣèlérí ó fi òṣùmàrè sójú ọ̀run ìgbàkigbà tí òjò bá rọ̀ tẹ́ ẹ bá rí òṣùmàrè lójú ọ̀run ọlọ́run fà mí hàn ní pé ó yẹ ń bínú sí yín ni o ní ìkóríta tẹ́ ẹ wà ó yẹ ń pa irun ni o ṣùgbọ́n mo ti ṣe májẹ̀mú pé ní fomi pa ayé rẹ́ mọ́ ilé ẹ̀sẹ̀ rí òṣùmàrè lọ́run àwọn kan á tún máa ṣe experiment yẹ wọ́n máa yà ẹ ronú jinlẹ̀ ọlọ́run wò ó wípé ìdá ń ṣe lọ́wọ́ yìí ó yẹ ń pa irun ni ṣùgbọ́n mo ti ṣẹ́ májẹ̀mú àwọn ò ní ṣẹ́ májẹ̀mú yìí ìgbà tí ọlọ́run tó ṣàánú tínú àdé tí ìkún omi lọ ìgbà kún omi lọ tán tí àwọn ènìyàn tó bẹ̀rẹ̀ sí ní gbilẹ̀ sí lórí ilẹ̀ ẹ mọ̀ wípé ìran Nóà àwọn náà bẹ̀rẹ̀ sí ní gbilẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní bọ ọlọ́run wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ ọlọ́run eré ni àwàdà ọwọ́ adi wípé àwọn tá a túmọ̀ lọ́mọ ọlọ́run tòótọ́ àwọn náà tún yà wọ́n tún bẹ̀rẹ̀ sí ní fẹ́ àwọn òmìrán wọ́n fẹ́ àwọn fẹ́ bá pé wọ́n fẹ́ òmìrán ẹ ṣe mọ̀ bóyá wọ́n ní àwọn ìbálòpọ̀ òdì wọ́n ní àwọn àṣìṣe òdì wọ́n wá ṣe wọ́n wá gbé ilé ìṣọ́ kan kalẹ̀ wọ́n fẹ́ gbé ilé ìṣọ́ kan kalẹ̀ wọ́n ní ẹjẹ́ á mọ odi rẹ̀ kó kan ọ̀run yẹn ni wípé àwọn tí àwọn wà ní gbogbo àgbáyé àwa ní ilé ìṣọ́ kan ilé òrìṣà kan tí àwọn máa bọ tí wọ́n máa bọ dáyé pé gbogbo yóò jẹ́ òrìṣà àgbáyé ibẹ̀ làwọn wà ẹni tó jẹ́ olùṣọ́ ọbẹ̀ òun ló lórí awo àkọ́kọ́ ó jẹ́ ògbójú ọdẹ bíbélì pé ògbójú ọdẹ ni níwájú ọlọ́run ọ̀pá bàbá ẹ̀ ọ̀fẹ́ ìyá ẹ̀ lára àwọn abomination ìpìlẹ̀ nìyẹn ọ̀pá bàbá rẹ̀ ó sì fẹ́ ìyá rẹ̀ lára àwọn abomination ìpìlẹ̀ nìyẹn ilé ìṣọ́ yìí ń lọ ọlọ́run wá bójú wo ilẹ̀ látòdì ọ̀run pé kí làwọn ènìyàn wọ̀nyí ń ṣe òṣùmàrè hàn lójú ọ̀run pé mo ti ṣèlérí n ò ní fomi payé rẹ́ mọ́ kí ni ká ṣe ẹ̀jẹ̀ aṣọ ó wá wò wípé ohun àwọn èèyàn wọ̀nyí ṣọ̀kan èdè kan ni wọ́n ń sọ ọ̀rọ̀ kan ni wọ́n ń sọ ẹ̀yà kan ṣoṣo ni wọ́n wà ǹjẹ́ tá a bá fi wọ́n sílẹ̀ tá a bá wá nǹkan ṣe sí i wọ́n mọ̀ mú ìlérí wọn ṣẹ nítorí pé ìmọ̀ wọn ṣọ̀kan ọlọ́run wá sọ òkú àbàmì lù wọ́n òkúta àbàmì olúwa sọ lù wọ́n ìpéjọpọ̀ tí àwọn ọ̀tá rẹ̀ péjọpọ̀ sí tí wọ́n ń pète ibi lórí ayé èmi àti ẹ̀mí mímọ́ sọ òkú àbàmì lù wọ́n ní wákàtí ọ̀wọ̀ yóò sì fọ́ wọn ká yóò fọ́ wọn túútú ó yá sọ di àdúrà ibo ni wọ́n péjọpọ̀ sí torí mi ibo ni wọ́n ṣèpàdé awọ torí tèmi olúwa òkò ìbínú rẹ̀ sọ́lù wọn fi tú wọn ká àrá ìbínú láti ọ̀run wá sọ́lù wọn fi tú wọn ká jésù olúwa wa ọlọ́run wá sọ òkò lù wọ́n ọkùnrin tá a ní tó ń ṣe àkóso ọbẹ̀ ńgbà náà tí gbogbo ìjọba rẹ̀ wà ní agbègbè kan tí wọ́n ń pè ní bábélì orúkọ rẹ̀ a máa jẹ́ nímúródù lórúkọ rẹ̀ òun ló gbé ilé ìṣọ́ náà kalẹ̀ ọlọ́run sì da ìmọ̀ wọn rú ọlọ́run sì fọ́ wọn ká wọn ò gbé ìdí ara wọn mọ́ ṣe rí láti ọjọ́ náà àti ọjọ́ náà
ó ní ẹgbẹ́ awo ti fọ́ yángayángá káàkiri àti ọjọ́ náà ó ní àwọn òrìṣà ti fọ́ káàkiri lẹ́yìn tí rí òrìṣà ọ̀tọ̀ọ̀tọ̀ òrìṣà agbá lọ́tọ̀ òrìṣà ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́tọ̀ ẹ ti rí oríṣiríṣi hindu lọ́tọ̀ ẹ̀yìn kìnnì kan lọ́tọ̀ ẹgbẹ́ àjẹ́ wà lọ́tọ̀ ẹgbẹ́ èmèrè wà lọ́tọ̀ ẹgbẹ́ gbogbo wọn wá fọ́ káàkiri nítorí pé kíni nítorí pé nígbà tí kálukú ń lọ tí wọ́n kú nílé ìsọ yẹn kálukú gbé òrìṣà rẹ̀ dání kálukú gbé òrìṣà rẹ̀ dání mọ́ ń bọ̀ ibi kan là ń lọ ayàbábẹ̀ yẹn ni láti ṣàlàyé fún àwọn ènìyàn torí bàbá yẹn ọkàn mi léèwọ̀n lọ́jọ́ yẹn ó ní ìṣẹ̀ṣe làgbà kí náà ń pè ní ìṣẹ̀ṣe ẹ rò pé kárúbọ ó ní à ń pè ní ìṣẹ̀ṣe ẹ rò pé ká gbọ́ ọmọ ṣògùn owó àbí ká ṣe nǹkan ètùtù ohun tí wọ́n pè ní bàbá yìí ní ti abáláyé ohun tí abáláyé lọ gba ayé dání ibi tí wọ́n ti ń ṣèfẹ́ ọlọ́run ṣùgbọ́n ẹ kú òun bẹ́ẹ̀ á lé ikú òun bẹ́ẹ̀ ọlọ́run lé wọn kú òun bẹ́ẹ̀ ọlọ́run lé wọn kú òun bẹ́ẹ̀ ó sì fi wọ́n wá ń ṣe rádaràda wọ́n ń ṣe rúdurùdu káàkiri àtìgbà náà wọ́n di alárìnkiri káàkiri gbogbo àgbáláyé wọ́n fọ́n káàkiri ọlọ́run tún wá wò pé kí ni kí n ṣe fún àwọn ènìyàn wọ̀nyí jẹ́ kí n ṣàánú fún wọn ó pe gbogbo áńgẹ́lì tí ń bẹ lóde ọ̀run ó kọ́kọ́ gbé ọba ààfin kan ó kọ́kọ́ ránṣẹ́ pé kó wá lọ ṣiṣẹ́ ìgbàláyé ọba ààfin òun là ń pè ní mekisedeki ọba sálẹ́mù òun béèrè lọ́wọ́ mi pé ìlú wo ní jẹ́ sálẹ́mù ìtumọ̀ rẹ̀ ní ọba àlàáfíà sálẹ́mù mean peace sálẹ́mù túmọ̀ sí àlàáfíà ọba àlàáfíà ó gbé mèkísédékì dìde mèkísédékì yìí ó ní abraham kọ́kọ́ san ìdámẹ́wàá àkọ́kọ́ fún kọ̀sẹ́ńtọ́kọ́ abraham bí wọ́n ti san ìdámẹ́wàá o ẹ̀mí kẹ́mi kan ti bàlẹ́ àwọn ènìyàn lẹ́ni débi wípé abraham ló mọ̀ wípé òun gbọ́dọ̀ san ìdámẹ́wàá kọ̀sẹ́ńtọ́kọ́ wípé kó san ìdámẹ́wàá ṣùgbọ́n ẹ̀mí kan bàlẹ́ àwọn èèyàn kan lẹ́ni wọ́n ń teach àwọn èèyàn ní false doctrine ó ní ẹ má san ìdámẹ́ ẹ gbọ́ nígbà tí wọ́n tún kọ́ títí ẹ ti mọ̀ wípé antichrist ni wọ́n ní nígbà tẹ́ ẹ bá san ìdámẹ́wàá mọ́ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ churches ni wọ́n tì pa ṣé n tó dára nìyẹn kí wọ́n ti ilé ìjọsìn olúwa ibi tí wọ́n ti ń kéde ìrere kí wọ́n máa ti pa kí wọ́n máa gbé ta kí churches close down kọ́ mọ̀ ṣiṣẹ́ ìránṣẹ́ kọ́ mọ̀ síbi tá a ti ń gbọ́ ọ̀rọ̀ olúwa à ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ayé rí rúdurùdu báyìí ẹlòmíì àmà sọ̀rọ̀ ńgbà bí a ní church ń pọ̀ sí and people and the wicked people are so much yes tí ò bá wá sí church nǹkan tó bá ronú lé lórí nìyẹn tí ò bá sí ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ ọlọ́run tòótọ́ ńkọ́ gan ńkọ́ kí ni o rò pé ìbá máa ṣẹlẹ̀ ìwọ wá o tún wá gbàgbé wípé nígbà tí òpin ayé bá ń dé wọ́n ní àtúrí ohun ìríra láti ibi mímọ́ ohun ìríra á tún dìde láti ibi mímọ́ yẹn nítorí pé èṣù ó gbé battlefield ẹ̀ lọ́gán síwájú iwájú ọ̀tá láti bá àwọn onígbàgbọ́ jagun láti bá àwọn ọmọ ọlọ́run jagun láti discourage the people of the world in believing in Christ kí wá ní ìlànà ìgbàanì tọ́lọ̀ ní ká má kọ̀ sílẹ̀ ẹ jẹ́ ká tún tẹ̀ wá nú báìbù ẹ bá mi wo ìwé Jeremáyà orí 6 ẹsẹ̀ 14 àti 17 ìwé Jeremáyà ó kà báyìí wípé báyìí ni olúwa wí ẹ dúró lé ojú ọ̀nà kí ẹ sì wò ó kọ́má ó ní ẹ dúró lé ojú ọ̀nà kí ẹ sì wò ó ohun àkọ́kọ́ tí mo kọ́kọ́ kọ́ mọ̀ ni wípé kí ni ojú ọ̀nà tá à ń wí Jésù sọ nínú ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 6 wípé èmi lé ọ̀nà àti òtítọ́ àti ìyè kò sẹ́ni tó lè dé ọ̀dọ̀ baba bí kò ṣe nípasẹ̀ mi ó ní ẹ dúró ní ojú ọ̀nà kí ẹ sì wò ó kí ẹ sì béèrè ojú ọ̀nà ìgbàanì ẹ wo ọ̀nà dídára ìyẹn ni wípé àwọn ojú ọ̀nà kan wà tí àwọn kan tọ̀ ní ìgbàanì ó wá fi àmì sí ẹ wo ọ̀nà dídára ìyẹn ni pé ó ṣeé ṣe nínú ọ̀nà ìgbàanì náà kára àwọn ọ̀nà tí ò dára ó fi kọ́má sí ẹ wo ọ̀nà dídára kí ẹ sì rìn níbẹ̀ èyí tó dára ló ní ká rìn níbẹ̀ ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín nígbà tí ẹ bá rìn ojú ọ̀nà ìgbàanì ọ̀nà tó dára níbẹ̀ ẹ ó rí ìsinmi fún ọkàn yín ṣùgbọ́n wọ́n wí pé àwa kì yóò rìn pẹ̀lúpẹ̀lú mo fi olùṣọ́ sọ́dọ̀ yín tí ó wí pé ẹ fetí sí ìró fèrè ṣùgbọ́n wọ́n wí pé
àwa kì yóò fetí sí. Ibi tí ayé wà ń sìn nìyẹn. Ibi tí ayé wà ń sìn nìyẹn. Okay, ẹ jẹ́ wá wo ìgbà tí Kristi dé, nígbà tí Kristi ń lọ. Nígbà tí Kristi ń lọ, Jésù wò sàkún ayé, ó wo àwọn ọmọ Ọlọ́run, ó wò nínú ẹ̀mí, ó wo gbogbo ẹ̀. Ó ní, ṣé tí mo bá dé, màá bá ìgbàgbọ́ ńlẹ̀ bí? Ṣé tí mo bá dé, màá bá ìgbàgbọ́ ńlẹ̀ bí? Má wulẹ̀ dá èèyàn kankan lẹ́bi. Ìwọ tó ń wò mí yẹn gan ni kò sọ ní ìdánilójú pé ìwọ ń fi fọwọ́ ẹ sọ̀yà o pé nínú ayé tiẹ̀ o tí Jésù bá dé yóò bá ìgbàgbọ́ ńbẹ̀. Ìbéèrè ni má wulẹ̀ tí ìnáwó sí èèyàn kan, ìwọ gangan ni kò sọ kọ dáhùn láàyè tara ẹ, because ọ̀nà ìjọba ọ̀run, ọ̀nà tóóró ni, bàbá ìbánirìn, ìyá ìbánirìn, kò sẹ́ni tó lè, kò gbẹ́ni méjì, ẹnìkan ṣoṣo ní. Ó ní ẹ béèrè ojú ọ̀nà tó dára. Ojú ọ̀nà kan tó dára wà tí àwọn ará ìgbàanì rìn. Jésù bá àwọn ńgbà tó bá wọn Farisí sọ̀rọ̀, wọ́n ń kakọ, irú ọmọ Abrahamu làwà, irú kìnnìkan làwà, àwa ṣe bá Jésù wípé kíni? Ó ní èmi ló ń jẹ ìyè. Ẹni tó bá jẹ nínú ara mi yóò yè. Wọ́n ní kìnnìkan, àwọn bàbá wọn, àwọn jẹ, Jésù sọ fún àwọn bàbá yín, wọ́n jẹ mọ́nà láginjù, wọ́n sì kú. Ṣùgbọ́n tó bá jẹ tó sì mu nínú ago mi kì yóò kú láéláé. Òye yìí kò yí àwọn kan lọ́rọ̀ báyìí. Àti àwọn òye sáyẹ́ǹsì gbé ọ̀rọ̀ Ọlọ́run. A ní okay, àìmọye Christian wọ́n bẹ̀rẹ̀ sí ní wá àwọn leaders tó ti lọ, òye ò lè yí ọ. Má wulẹ̀ wádìí ẹ̀ lọ títí. Àfi tẹ́mi mọ́ bá ń gbénú ẹ̀ lóye tí mò ń wí lè yí ọ. Òun lòye yẹn lè yí ọ. Tá a bá gbọ́ gbogbo tẹ́lòmí sọ lẹ́nu yánkán. Nítorí pé kíni wọn ò rí inú ẹ̀mí mọ́. Inú ara lẹ́lòmí rìn. Lónìí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí wá sórí social media láti wá popularity. Díẹ̀ ni n bá ti wá, ìtọ́lọ́ n bá ti ní wá ṣe n bá ti parí, mo tún lọ sí ibùdó mi tọ́lọ́ ní kí n máa dúró sínú. Mo tún lọ bí tọ́lọ́ ní máa dúró sínú. Ṣùgbọ́n popularity, nígbà bá wá popularity, wọ́n á máa ta sí àwọn tó ní popular, àwọn tó ti rógo lò, wọ́n bẹ̀rẹ̀ sí ní ta sí wọn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní bú wọn láti fi wá ògo fún ara wọn. Àwọn tí wọn ò lórúkọ tẹ́lẹ̀, wọn ò lórúkọ rere tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni sọ olórúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ. Ẹlòmíì ń gbọ́ bá ti pàdánù orúkọ rere tiẹ̀. Àwọn tó bá wá lórúkọ rere á wá bẹ̀rẹ̀ sí ní ta sí wọn. Á wá bẹ̀rẹ̀ sí ní bá wọn jà. Á bẹ̀rẹ̀ sí ní bú wọn. Àwọn tí ọ̀sẹ̀ ọ́, tí ọ̀tọ̀. Ìwọ tó ń sọ̀rọ̀ gan, ro ìgbésí ayé tó ń gbé, ó ti kúrò lójú ọ̀nà ìgbàanì. Ohun tí Ọlọ́run fẹ́ mú jáde ni wípé ìgbọràn, ká gbọ́ràn. Òun lọ́lọ́run fẹ́ mú jáde. Ká gbọ́ràn, ìgbọràn pátápátá. Yẹn ni pé àwọn ẹjẹ́ fi Abrahamu ṣàpẹẹrẹ. Ẹnìkan tiẹ̀ sọ̀rọ̀ kan yankan láìpẹ́ lórí forum kan tí mo wà. Ó ní ìran Abrahamu ló bí ọmọ tí wọ́n ń takora wọn tán jó ní jàgídíjàgan. Ẹ rí pé kò ní sẹ́ǹsì. Ẹni tó yẹ ayé òye, ẹni tó òye òwe tọ́lọ́run pa fún ayé kò yé. Òye nǹkan tí Ọlọ́run pa fún ayé òye. Ẹ̀yin ará mi nínú Olúwa, ìlànà ìgbàanì ó ní ìgbọràn. Ọlọ́run sọ fún Abrahamu, kò rí Ọlọ́run rí, ṣùgbọ́n ó mọ̀ pé Ọlọ́run ló bá òun sọ̀rọ̀. Ọlọ́run wá sọ fún Abrahamu, jáde kúrò nínú ìlú rẹ, ní ibi ìran bàbá rẹ, níbi tó wà yẹn, jáde kúrò ńbẹ̀. Mo fẹ́ lọ fi ilẹ̀ kan hàn ọ́. Mo fẹ́ sọ di generation mi. Gbàgbé property bàbá ẹ. Béèyàn kan bá gbọ́ràn dé góńgó bí Abrahamu ṣe gbọ́, wèrè ni wọ́n pè. Bó ṣe jáde nìyẹn. Bàbá, ìyá, mò ń lọ o. Níbo ló ń lọ? Mi ò mọ̀. Mo sá ń jáde kí náà ni. Bitọ́lọ̀ ni mo lọ náà ni. Wọ́n pòrí rẹ̀ ti yí. Èèyàn kan fẹ́ jáde ńlé.
wọ́n níbo ló ń lọ ó ní mi ò mọ̀ ṣùgbọ́n ohun kan darí mi lọ bì kan ó sì jáde kúrò nílé ó jáde kúrò nílé ó sì ń lọ ìgbọràn tó tò nìyẹn Ọlọ́run wá dán wò ní gbogbo ọ̀nà ẹlòmíì ó wà wípé tó bá jẹ́ pé ẹlòmíì ni á ní pé sórí ẹ̀ yìí ni ẹni tó ní ọmọ ń lọ tó gbàdúrà sí kó fún ọlọ́mọ kò fún ọlọ́mọ ó kékékékéké kò dá Ọlọ́run bọ̀rọ̀ àwọn tí ò tó àwọn ẹ̀gbẹ́ ó tún mọ́ ọmọ ẹ̀gbẹ́ ẹ̀ dání ó mú ọmọ brọ́dà ẹ̀ dání iye lọ́ọ̀tì wọ́n jọ ń lọ ni ìyẹn ń pa mọ́jọ́ ó ń bímọ ó ń ṣe gbogbo ẹ̀ òun kẹ̀dẹ̀rẹ́ kò tí ì bímọ síbẹ̀síbẹ̀ ó sì ń sin Ọlọ́run rí wèrè ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó pé ó gbọ́ràn dé góńgó ni kódà kò rí ṣòro rẹ̀ yẹn rò ibi tí Ọlọ́run mú lọ yẹn ló ń wò ǹjẹ́ wọ́n gan ò ti yà kúrò lójú ọ̀nà tọ́lọ́run mú ọ lọ báyìí so ò ti pa ìrìn àjò tọ́lọ́run nítorí a fi ìṣòro bẹ́ńbẹ́ a fi dán ọ wò ìgbà ọ̀ya Ọlọ́run sọ fún un pé àwọn dẹ̀ sì bímọ o ìyàwó rẹ̀ rẹ́rìn òun gan pàápọ̀ rẹ́rìn ó ní àwọn gbàgbọ́ nígbà tó ń ti gbó tán tó ń ti wọ ọmọ àádọ́rùn ọdún ṣe ń lo owó ṣẹ̀ṣẹ̀ bínú ẹlòmíì gan yín ti ká àwọn tó obìnrin ọtún sọ pé yóò tún bímọ síbẹ̀síbẹ̀ ó dúró ti Ọlọ́run ti kú tìyè tí ò báyìí tí ìgbà Ọlọ́run ti kú tìyè ò tí ì ní ìgbàgbọ́ ọ̀gbàanì ẹlòmíì àìní lásán kò ní owó lọ́wọ́ àti jẹ àti mu ó bínú kọ̀ lọ chọ́ọ̀chì mọ́ ó bínú ẹnìkan sọ̀rọ̀ sí lásán torí ẹ̀ ó bínú kọ̀ lọ chọ́ọ̀chì mọ́ ó ní wàásù tí pásọ̀ ń wà olóhùn ló bá wí ó bínú kọ̀ lọ chọ́ọ̀chì mọ́ ibi tó sì ti ń ṣiṣẹ́ tí ń gba dọ́là àìmọye ọ̀gá rẹ̀ tiẹ̀ dídí dojúkọ lálé ẹ̀ ní bí sẹ́yìn ò bá tí Ọlọ́run fi ilẹ̀ dandan ni wọ́n fi ń ṣiṣẹ́ yìí ni kò rí sáyìn ló ó tún lọ bẹ̀bẹ̀ ó tún wá ìyẹn jẹ́ bá ń bọ̀ bẹ́ẹ̀ ìmọ̀ tí mo ṣe sọ̀gà èmi nìkan lórí sí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí yóò tún mórúkọ rẹ̀ wá sọ́dọ̀ wòlíì lọ́dọ̀ pásọ̀ ẹ bá ń gbàdúrà mi ìmọ̀ tọ́gà mi rí sí mi ìmọ̀ tó rí sí mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí èmi lè ọ̀gá ń bá wí nítorí pé ọ̀fẹ́ lọ kú òun díẹ̀ wọ́n wá ṣe nǹkan bẹ́ńbẹ́ sí ó sí lójú ọ̀nà ìgbàanì àwọn Ábúráhámù gba ọgbà Ọlọ́run gbọ́ ti kú ti yè ó sì dúró tì í ó sì gẹ̀ẹ́tì ìlérí yẹn ó gẹ̀ẹ́tì ìlérí yẹn nígbà ó dé ìkóríta kan gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara ìgbàgbọ́ yẹn fẹ́ mì Ọlọ́run tún sọ wípé irọ́ o ọmọ tí mo ní wọ́n fún ọ kọlọ ọ̀dọ̀ ara aya rẹ̀ ni wọ́n ti fún ọ má lọ́ọ́ fẹ́ ọ máa lè wọlé nítorí ìdí èyí ọgbọ́n tó dá yìí àtọmọ o àtìyá o lé wọn jáde ó sì ṣẹ́tù wọn àwọn bá ti wọn lọ ìlérí tí mo ní ṣe fún ọ ìlérí tí mo ṣe fún ọ wọn ò mú ṣẹṣẹ okay yes Lord Ọlọ́run dáríjì mi nítorí pé mo ṣàṣìṣe torí pé lẹ́ran ara ni ìgbà ó sì yá Ọlọ́run gbọ́ àdúrà arúgbó tá a rò pé ò lè lóyún ó lóyún arúgbó tá a rò pé ò lè bímọ ó bímọ ọmọ yẹn sì ń dàgbà pẹ̀lú ọgbọ́n ọmọ yẹn sì handsome ó beautiful Ọlọ́run ní jẹ́ ń tún ta sí àwé ìdí ẹ̀ jẹ́ ń tún ta sí kí n wo bí ó ṣe bojú jẹ́ torí àwọn nǹkan tí mo fẹ́ fà lé lọ́wọ́ yìí ibi tí mo mú lọ yìí ṣé yóò lè rìn Ọlọ́run ti ń jí Ábúráhámù kò jẹ́ kí ìyàwó rẹ̀ ò sí bẹ́ẹ̀ nígbà tí ń bá sọ̀rọ̀ Ábúráhámù ó ti mọ̀ wípé ẹ mọ̀ pé àwọn obìnrin ò ní gògóńgò wọn ò dẹ̀ nípa mọ́ra bí àwọn ọkùnrin Ábúráhámù ọ̀rẹ́ mi báwo ni ìsálàáfíà ni Isaac nǹkan báwo ni àlàáfíà ló wà ó ti in fact ọmọ náà ṣe torí ẹ̀ náà ni mo ṣe wá rí ọkọ torí ẹ̀ náà mo ṣe ní sọ tó bá ti di ọjọ́ méje òní kó o di kẹ́tẹ́kẹ́tẹ́ ń gàrí pàdé mi lórí òkè báyìí ọ̀pọ̀ ọmọ yẹn rúbọ ó sì sun ni ọ̀dàná sun èmi Ọlọ́run ni mo ní kó o ṣe bẹ́ẹ̀ o ọba dákẹ́ lọ sí ó ní ok yes Lord bẹ́ẹ̀ náà ló ṣe rí òun tẹ́ wí nì ṣe rírù gbọ́nà yẹn kò ṣeé sọ fún ìyàwó wọn ó pé wèrè yìí wá ti ta lù ọ́ tán báyìí wèrè ti ta kọ́dà kọjọ́ yẹn ó tó pé màmá yẹn ó ti mú ọmọ yẹn sálọ ọ̀kan náà ẹran nàná káwọn tó rí àwọn gba pírígìdì àwẹ̀ ọwọ́ á ní pé ogbó nǹkan ọfẹ́ lọ rèé fi ọmọ náà rúbọ Ọlọ́run yìí sọ bá a ká tọ́lọ́run bá sọ nǹkan kan Ọlọ́run ti make provision fúnra rẹ̀ ìkàn dán ọ wò ni nígbà dé orí òkè yẹn ó ní Isaac
ó sọ fún ọmọ à ń lọ ṣàjọ̀dún afẹ́ débì kan ìmí rẹ̀ afẹ́ mo fẹ́ lọ fi hàn bá a ṣe ń sin Ọlọ́run mo fẹ́ lọ fi ọwọ́ rẹ̀ hàn torí iṣẹ́ mọ̀pá náà ti ń dàgbà ń bọ̀ báyá náà ọmọ káwọn àbúrò rẹ̀ lọ tí wọ́n lọ mọ jọ́sìn sí Ọlọ́run kò burú ìwọ má tẹ̀lé wa ṣe mọ̀ pé láyé ẹwà dúró ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n tí 5,000 tí Jésù bọ́ wọn ọ̀kọ́ ọmọdé sí wọn ọ̀kọ́ obìnrin. ẹ̀yin ọkùnrin tẹ́ ìwá chọ́ọ̀chì lénìí kí ni nọ́mbà yín ní chọ́ọ̀chì wọ́n bá ka ìwọ̀nba yín nìkan sọ́ba attendance lọ àfi kákan ká gidi borí. ọ̀kẹ́kì gbogbo tí jẹ́ tọ́lọ́run yẹn kì í fẹ́ gbọ́ ń tiẹ̀. Abraham dórí òkè ó ní bàbá mo dúpẹ́ o mo yìn ọ́ lógo at least wọn ò ní sọ pé n ò bímọ wọ́n ń pè mí bàbá Ísáàkì ràn mí lọ́wọ́ dé mo sì ti ṣe ìgbọ́ràn yóò sì wà nínú ìwé ìrántí wípé ẹ̀yin lẹ fún mi o ẹ̀yin náà lẹ tún. àdúrà ó kó igi sórí rẹ̀ ó di ọmọ náà ó dì lọ́wọ́ sẹ́yìn ó já ọmọ yẹn wo bàbá ẹ̀ tàánú. bọ̀ bí má rọ̀wọ́ ọ̀bẹ yẹn nígbà tí ìbá ìdọ́rùn lọ́ba faṣọ bò lójú lọ́ba gbé sókè ǹjẹ́ kó ṣe olúwa oríṣi ọwọ́ rẹ o kó gbé ọwọ́ yẹn lọ́lẹ̀ kó náà díjú kó sọkàn ọkùnrin áńgẹ́lì gba ọwọ́ yẹn mú látòkè níbo ó ní Ábúráhámù má pa ọmọ yẹn o má pa o mo bẹ́ẹ̀ alọ́mọ gbà mí wà Ọlọ́run lè bọ́ ṣàwádà tọ́jà pé yóò mọ ìgbàgbọ́ ẹ ó mi ìgbàgbọ́ ẹ̀ ṣùgbọ́n kò ṣèkì Abraham tó ló mọ̀ pé gbogbo wọn ayé ìní ọba yìí kọjá lọ àtòhun àtọmọ àwọn lọ pàdé wájú ẹ̀ lọ́jọ́ kan ó ní wo àgbò tó wà lọ́hùn ni òní òdìpọ̀ ọmọ yẹn o Ọlọ́run fi pòwe ní o ikú tí ìwọ èmi àti ẹ̀ ìbá kú ọ̀run àpáàdì tá a bá lọ Jésù gbakú yẹn kú lórí igi àgbélébù ṣùgbọ́n ọmọ yìí ọ̀kákùn ebi à ń bẹ̀ ọ́ lójoojúmọ́ tó wá chọ́ọ̀chì ni wọ́n ń bẹ̀ ọ́ kó tó ka bíbélì ni wọ́n ń bẹ̀ ọ́ tó gbàdúrà ni àwọn tí wọ́n wà ní ọ̀dà sàdí ló lọ bi léèrè wọ́n á ní ìpàdé awúwà níbì kan ọwọ́ excuse ọ̀lọ́ kíni èmi àtẹnìkan la jọ ń sọ̀rọ̀ nígbà tó ń wà nú ẹgbẹ́ kan kíní kan ó ní òun léètì ìṣẹ́jú 5 ó ní lórí ìkúnlẹ̀ báyìí ló máa wà tó wọ́n mọ̀ ra wọ́n mọ̀ yan garawo epo wọ́n mọ̀ yan ẹran tí ó rà ó lójoojúmọ́ lòun máa bẹ̀bẹ̀ toró ń bá ti pẹ́ ìṣẹ́jú 5 péré ni o ìwọ́dọ̀ táàmù tó bá wù ọ́ ló máa lọ church táàmù tó bá wù ọ́ ni bí wọ́n bá fún wọn lásàímẹ́ǹtì wọn ò bí wọn dá kán mọ́ sí àsáímẹ́ǹtì yẹn ìdí ẹ̀ nìyẹn bá ní kẹ́nì tí wọ́n bá gbéṣẹ́ lẹ́kan lára wọn pé kó lọ pààyàn gbogbo tó ní láyé ni ó fi rìnrìn àjò yẹn ìwọ ọmọ Ọlọ́run jọ́wọ́ ló ti wàásù gbẹ̀yìn wọ́n ní ọ̀wàásù ìrere ọ̀wàásù gbogbo àwọn aládùúgbò rẹ ò invite wọn rí ò fọ̀rọ̀ Ọlọ́run lọ̀ wọ́n rí ìdá 10 tán ní ẹ̀tún bọ́ lọ́rùn jiyàn kálukú ló ní kọ́tà tí ń contribute nínú ẹgbẹ́ òkùnkùn gbogbo oríṣiríṣi ìjọ tó wà káàkiri àgbáyé tí ì ṣe ìjọ Ọlọ́run gidi gan ni wọ́n ti mọ tí ń dá ṣùgbọ́n lọ́wọ́ ò béèrè kò fipá mú ọ ó ní nínú ohun gbogbo ìdá 10 ohun gbogbo tó bá ní kó mú wá ní ó dẹ̀ sọ ó lóun fi súre fún ọ ní ó lóun fi gbàdúrà fún ọ ní ó lóun fi bá ajẹnuru wí nínú tiẹ̀ nínú ìrìn àjò tiẹ̀ ní àkànwá gbé ẹ̀kọ́ agbagba yìí kan dé ẹni tó ìṣèsìn nígbà tó bá yá wọ́n sọ fún pé ẹ̀ṣẹ̀ ni láti lọ church nígbà ó bá yá wọ́n sọ fún pé ẹ̀ṣẹ̀ ni láti máa gbàdúrà wọ́n ń bọ̀ nìyẹn o ṣe mọ̀ mo ṣe àwo kan ẹ máa fetí sí àwọn àsọtẹ́lẹ̀ tó ti jáde lára àwọn àwo tí mo ti ṣe mo ṣe àwo mọ́kọ́ ti ṣe àwo Jésù ń bọ̀ ní around 90 mo tún wá tún release lára àlàyé Olódùmarè ní
around 1989 mo tún release ó tún wà lára àlàyé Olódùmarè. Nínú ẹ̀ oríṣiríṣi àsọtẹ́lẹ̀ ló wà ńbẹ̀ nípa àwọn àmì. A sọ fún wa wípé nígbà tí aṣòdì sí Kristi bá dé, òun náà ní òfin 10 gẹ́gẹ́ bí ẹlòmíì rò pé nígbà tí aṣòdì sí Kristi bá ń bọ̀, ìṣe ni ó ranjú mọ́, ni ó ní wo gàgà, ni ó máa halẹ̀. Irọ́ bẹ́ẹ̀ kọ́. He's going to come like a good and very nice politician, very nice person tó máa dá tá fẹ́ serve humanity. Ọ̀nà tí ó gbà wá nìyẹn tí ò ní fún kó wá lára, rárá. Yóò máa ṣe dáadáa, ńgbà bá ṣe ni ó máa yọwọ́ díẹ̀díẹ̀, òfin rẹ̀ ó bẹ̀rẹ̀. Ẹ wá rí wípé òfin 10 tó wà ńgbà tó bá wá yá, òun náà wà ní òfin 10 tó tako òfin 10 tí Ọlọ́run tó ti wà. Ìwọ ò gbọ́dọ̀ jalè, ìwọ ò gbọ́dọ̀ pànìyàn, o ò gbọ́dọ̀ ṣàgbèrè, iye ìyàwó oníyàwó tó o bá sùn òun ni ó ka iye ipò tó máa wà láwùjọ. Àmì òpin ayé ló ti dé o. Mo sọ nínú àwo yẹn nígbà yẹn, mo nígbà tí ayé bá fẹ́ tán, mo ní ní gbogbo àgbáyé kọ́rẹ́nsì kan ṣoṣo náà là á máa lò, irú owó kan ṣoṣo ó ní gbogbo àgbáyé ọmọ náà. Ó ti ń fẹ́ ṣẹlẹ̀ láfíríkà báyìí o. Láfíríkà báyìí àwọn gan ti ń tájà ti 2020 pé làwọn bẹ̀rẹ̀ sí ní ná owó kan ṣoṣo. Nígbà ọba yá lọ́ràn gbogbo àwọn terrorist tó ń káàkiri, ara àwọn àpẹẹrẹ ní nígbà ọba yá terrorist la máa sọ pé a fẹ́ mú oríṣiríṣi òfin. Nígbà tó bá wá yá, ẹ rí i pé a sọ wípé irú òṣèlú kan ṣoṣo ìní ọwà jákèjádò gbogbo àgbáyé, democracy ni gbogbo wa ń jà. Nígbà ọba yá, ààrẹ kan ni ó máa jẹ ní gbogbo àgbáyé. Ibi tí Antichrist ó ti wọlé nìyẹn. Ààrẹ kan ní gbogbo àgbáyé, irú owó kan ṣoṣo ní gbogbo àgbáyé, irú òfin kan ṣoṣo ní gbogbo àgbáyé, irú àṣẹ kan ṣoṣo ní gbogbo àgbáyé. A fẹ́ sọ gbogbo culture àgbáyé di culture kan ṣoṣo. Gbogbo ẹ̀yin tí ẹ kọ́ ìlànà táwọn sọ̀rọ̀ ń pa ìlànà ìgbàanì tẹ́kọ̀ọ́lẹ́kọ̀ọ́ ń ṣe báyìí. À ń sọ fún wọn wípé Jésù ń bọ̀ wá, kò sí ẹni tí a máa gbàdúrà, ṣùgbọ́n ọ̀rọ̀ tó ń jáde yìí àfihàn ràn mí ni lọ́rọ́ tí mò ń wọ̀ yìí. N ò rò pé wọ́n pẹ́ lórí eléyìí tó báyìí. N rò pé ń pẹ́ tó báyìí. A ti sọ́ngbà yẹn nínú àwo yẹn. Nígbà tó bá di wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ fún yín pé ẹ ti ń san gbọ́dọ̀ san ìdá 10 kí church ó lè close down. Ọ gbọ́dọ̀ san ọrẹ kó lè wà ní ipò òṣì àti ìpọ́njú. Ọ gbọ́dọ̀ láàánú ènìyàn mọ́. Kọ́mọ̀ sí ẹni tí ń ṣàánú ara wọn. Ẹ rí i pé ní ìsìn gan àánú ṣòro ṣe, nítorí pé kí ni ọkàn àwọn èèyàn búburú ti dàpọ̀ mọ́ ayé. Torí a ti kọ́ ìlànà ìgbàanì sílẹ̀, ọ̀nà tọ́lọ́run fẹ́ ká tọ̀ àárín mọ́. Ẹ wá wò ó, nígbà tí Jésù wà láyé, ó ní passion fún àwọn àgùntàn. Nígbà tó lọ orí àwọn 5,000 tí wọ́n ń tẹ̀lé, ó wá àánú ṣe. Àwọn èèyàn tí ń tẹ̀lé mi wọ́n ì jẹun, ó ṣàánú fún wọn. Ó gbàdúrà, ó fún wọn lóúnjẹ. Wọ́n jẹ oúnjẹ ọ̀fẹ́. Ọ̀pọ̀ bí gbogbo lónìí, bàbá tí ibi tí wọ́n ti fẹ́ ṣe kí n tẹ́lẹ̀ àǹfààní àti jẹ oúnjẹ ọ̀fẹ́, wọ́n sọ oúnjẹ yẹn di títà. Ẹlòmíì àkó anointing oil jọ. Oníkálùkù lè ra anointing oil tiẹ̀ wá láti ilé. Àkójọ, wọ́n wá fi price lé. Wọ́n láwọn ti gbàdúrà lé lórí. 1,000 ẹyọ kọ̀ọ̀kan. Sọ́lọ́run ló rán ọ. Ṣé Jésù tàrí? Àwọn míì tọ́jà àwọn ìjọ olómi wọ́n kò crates of water. Wọ́n fi ìlànà ìgbàanì sílẹ̀. Kálukú àwọn tó fi ìpìlẹ̀ yẹn lélẹ̀ ńgbà yẹn ní àwọn ìjọ doctrine ìjọ ó yàtọ̀ tọ́. Ní àwọn tó fi ìpìlẹ̀ ìjọ yẹn lélẹ̀, wọ́n máa sọ fáwọn èèyàn pé gbómi yín wá láti lé ni. Wọ́n ó sì gbàdúrà sí.
gbọ́ngbà yìí bá ra table water jọ rẹpẹtẹ ẹ máa pé kán máa wá mu kálukú table water tí ò ju $1 lọ $5 $10 ni wọ́n lè ń tà á ẹ̀ ń ta anointing water nìyẹn o àbí ìgbà ẹlòmí ọ̀pọ̀lọpọ̀ ìsọjí tẹlòmí gbé kalẹ̀ ó jẹ́ ìsọjí ìkówójẹ ìkówójọ ńgbà tí ìsọjí bá ń lọ tó bá ń lọ ó di pé ogún èèyàn wà ń bì tọ́lọ́ ń fẹ́ sọ di multimillionaire ńgbọ̀ jẹ́ pé owó lẹ́yìn èèyàn náà ń wá káàkiri ẹ̀ wá Kristi nínú àsọtẹ́lẹ̀ tó já mò ń wo ibi tí mo ti kọ́kọ́ sọ̀rọ̀ nípa Old Pathway mò ń wo the beginning of this year mo wá rí lára àwọn àsọtẹ́lẹ̀ tá a kàjọ jẹ́ ìwò náà bẹ́ẹ̀ máa rí lára àwọn àsọtẹ́lẹ̀ tá a kàjọ wípé ohun tí ó ṣẹlẹ̀ lọ́dún yìí ó wà ń bẹ̀ wípé ọwọ́ Ọlọ́run ó wúwo lórí àwọn wòlíì èké lọ́dún yìí pé ọwọ́ Ọlọ́run máa wúwo lórí àwọn wòlíì èké lọ́dún yìí ó jáde lórí àwọn àsọtẹ́lẹ̀ tá a sọ lórí àwọn prayer tí mo ṣe prayer line àti ìta àgbà church ní ìbẹ̀rẹ̀ ọdún yìí ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ àìmọye wọn làṣírí wọn ń tú báyìí gbogbo wòlíì tó bá ti ẹ máa ṣe ìṣó Ọlọ́run máa tú àṣírí yín Ọlọ́run máa tú ìgbọ̀n ńlá ohun tó pani lẹ́rìn ẹ mọ̀ ipá àwọn èèyàn wọ́n fọwọ́ padà Olódùmarè ṣeré iṣẹ́ ìyanu tọ́lọ́run ò ṣe ẹ lọ́lọ́run ló ṣe Ọlọ́run ò sí nídìí èké ìgbà ẹ bá mú ẹnìkan ṣoṣo ó dàbẹ̀ ń pa aṣọ ọṣẹ́ nìyẹn aṣọ ọṣẹ́ laṣọ tí obìnrin yẹn máa wọ̀ wòlíì bíi márùn ọyá nàpá rẹ mọ gbapá báyìí ẹ wá lọ́lọ́run bínú àwọn tó ń ṣe bẹ́ẹ̀ gan ti fa ìbínú Ọlọ́run sórí wọn ẹ ṣe mọ̀ pàṣírí wọn ti tú àwọn èèyàn náà sì mọ tẹ̀lé wọn lẹ́yìn o tí wọ́n máa pè wọ́n father in the law onírọ́ ẹ ti jọ bágì obìnrin yẹn náà wá sọ di contract from one place to the other ẹ rí a ní fídíò ẹ lọ́wọ́ alẹ́ mi mo ṣe lé wèrè bó ṣe pọ̀ tó ẹ wo iye tí wọ́n rèsì lélẹ̀ ẹ wọ́n fi rèsì owó wọ́n máa fi rèsì owó wọ́n bá ti jàjà ṣe sẹ́yìn wọ́n máa fi rèsì owó iṣẹ́ tọ́lọ́run ọ̀ràn yín ẹ mọ̀ níbẹ̀rù Ọlọ́run òpin ayé mọ̀ ti dé ẹ ti kọ̀lànà ìgbàanì sílẹ̀ ìlànà ìgbàanì láyé Mósè tá ń jẹ́ dánrú ẹ̀ wò níwájú pẹpẹ kí wọ́n múná àjèjì wọ iwájú pẹpẹ wọ́n gbiná sọnù lẹ́sẹ̀kẹsẹ̀ they will be consumed with fire wọ́n gbiná sọnù láti iwájú pẹpẹ Ọlọ́run yìí ṣàyẹ̀ pé mo kí Ọlọ́run débì kan tí n bá ń sọ̀rọ̀ tí n bá ń gbàdúrà màá ní Ọlọ́run tí ìtìjú ẹnìkankan kó tó ṣiṣẹ́ tiẹ̀ nígbà tí àwọn ọmọ Áárónì àwọn ọmọ méjì wọ́n lọ síwájú pẹpẹ àwọn náà lọ ṣiṣẹ́ àlùfáà nígbà ń lọ síwájú pẹpẹ wọ́n ti mutí yó wọ́n pa mọ́ra bí ọ̀pọ̀lọpọ̀ ó ṣe mutí wọ́n ti mutí yó ẹlòmíì yọmọ látìrẹ̀bọ̀ yọmọ lásùìtì nígbà ó ti mutí yó tán ọwọ́ adéwájú pẹpẹ Ọlọ́run kọ̀yìn sí wọn iná tó yẹ ọ́ sọ̀kalẹ̀ wá iná ò sọ̀kalẹ̀ wá mọ́ ìtìjú leléyìí àwọn odidi ọmọ wòlíì àwọn tá a jẹ́ láti inú iná wòlíì amọ̀pẹ́ Ọlọ́run ò mọ̀ dáhùn gbogbo báwọn bàbá wọn ṣe ń wí làwọn wí ìkẹ́kọ̀ọ́ ọmọ ṣẹlẹ̀ wò ó ọyá sáré mú ìṣáná wá mú kẹrosíìn wá káwọn ṣe wọ́n bá sáná sí gbùgà pé wọ́n bá mú iná àjèjì bí wọ́n ṣe mú iná àjèjì iná Ọlọ́run fi ìbínú bọ̀ láti òkè wá ẹ̀yin fẹ́ ba iṣẹ́ jẹ́ níwájú pẹpẹ wọ́n laná ní gbùgà bí àwọn wòlíì èké ṣe máa laná nìyẹn àwọn wòlíì èké bí wọ́n ṣe máa laná nìyẹn wọ́n laná ní gbùgà nígbà tí wọ́n laná tán gbogbo Ísírẹ́lì pa lọ́lọ́ ó wá ya Áárónì àti Mósè lẹ́nu Olúwa kí la ṣe kí ló dé táwọn ọmọ ìkú sí ibi iwájú ọ̀tà kí ló ṣe tí ó lé pé iná tó jó ẹ kó yẹ kó jó ẹ bọ àwọn ọmọ yìí lójó wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ́ọ̀n Ọlọ́run wá wọ́ọ̀nù wọn ó ní ẹ ṣọ́ra ó ní ẹ má torí wọn sunkún o Ọlọ́run ní ẹ má torí wọn sunkún kí n má bínú sí gbogbo yín ẹgbẹ́ òkú wọn jáde jìnnà sẹ́yìn ìlú rẹ́rẹ́rẹ́rẹ́ wọ́n gbọ́ wọn jáde kíá Mósè announce ẹnikẹ́ni ò gbọ́dọ̀ sunkún wọ́n múná àjèjì wọlé
ọ̀pọ̀lọpọ̀ wòlíì èké múná àjèjì bẹ̀rù ọlọ́run tí born again rárá tí ní Kristi àtẹ̀yìn náà ní Kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà yín àṣẹ tẹ́ jẹlẹ̀ ń wá tẹ́ bá tiẹ̀ wá ń tẹ́ jẹ ṣé iṣẹ́ olúwa lọ́wọ́ kẹ́ fi parọ́ ọlọ́run bínú sí yín lọ́wọ́lọ́wọ́ ọlọ́run ti pé ọwọ́ òun ò wúwo lórí yín lọ́dún yìí ó sì ti wúwo lọ sínú òkùnkùn lọ rèé gba agbára wà gbé síwájú pé sọ́lọ́run rán yín sẹ́ni ṣé dandan ni kẹ́ ẹ ṣiṣẹ́ ìyanu ni ṣé dandan ni kẹ́ ẹ ṣiṣẹ́ àmì ni ṣé dandan ni kẹ́ ẹ ṣiṣẹ́ ìwòsàn fáwọn ènìyàn. Mo mọ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìpìlẹ̀ tí ọlọ́run fi fún mi o fún àwọn bàbá tí ọlọ́run náà tọ́lọ́run jẹ́ kí n bá wọn rìn. A wà ní choir practice a lọ ṣe choir ní redemption camp lọ́jọ́ kan congress ń bọ̀ báyìí náà ni a lọ rehearse fún bàbá. Bí gbogbo ẹ̀ ṣe wá làwọn kan wá ń gbé ẹnìkan tó ya rọ̀bọ̀ àwọn security ń dá wọn padà bàbá wa wọ wọ́n pé ẹ jẹ́ kí wọ́n wá nígbà dẹ́ẹ̀dẹ́ bàbá ra gbàdúrà fún wọn ní ìṣẹ́jú méjì kàn má dí àwa lọ́wọ́ bàbá ti gbàdúrà fún wọn pé kí wọ́n gbé lọ a sì ń ṣe rìhásà wa lọ bàbá ọ̀ràn wọn lé lórí pé dandan ọgbọ́dọ̀ dìde a sì ṣe rìhásà tán bàbá ti padà sọ́fíìsì kálukú báwa ṣe ń ṣe orí ọ̀fẹ́ tá a ṣe orí ọ̀fẹ́ tán láriwo bá sọ ẹni tí ẹsẹ̀ rẹ̀ ti rọ ó sì dìde ó sì ń rìn bàbá ò torí ẹ̀ ànáǹsì ẹ̀ níwájú ọ̀tà wọn ò torí ẹ̀ gbogbo ẹnì kankan wọn ò sì torí ẹ̀ pé olúwa ń gbọ́ bá gbé dìde ní tòkú òní àdúrà yìí ń gbọ́ bá gbé dìde ní o àwọn onímàjíkà wọn á fẹ́ ṣe wá àṣehàn níwájú pẹpẹ wọn máa mi wọ́ báyìí àṣehàn níwájú pẹpẹ kí lẹ̀ ń fọlọ́run pè gan-an ìlànà ìgbàanì ẹ ti kọ̀ sílẹ̀ àkìrí ọlọ́run fín ọ̀rọ̀ ọlọ́run la fi ń parọ́ lẹ́nìí àwọn tí ó ṣàwàdà gan-an níwájú pẹpẹ ọ̀rọ̀ ọlọ́run ẹ̀mí mímọ́ òní wọ́n fi ń ṣàwàdà wájú pẹpẹ àwọn ìránṣẹ́ ọlọ́run náà fi ń ṣàwàdà wájú pẹpẹ a ti kọ̀ ìlànà ìgbàanì sílẹ̀ gbogbo ijó inú ayé òun la ti kásá rẹ̀ wọnú wájú pẹpẹ abájọ tí àwọn ọ̀dọ́ fi ń battling in lust ijó inú ayé gbọ̀ndí wùkẹ̀wùkẹ̀ pẹ́ gbogbo ara jẹgẹjẹgẹjẹgẹ òótọ́ ni a lè jó káyin ọlọ́run lógo níwájú pẹpẹ a lè yin ọlọ́run lógo ṣùgbọ́n kí ni èrò inú ẹ kí là àfojúsùn ẹ tó fi ń jó ijó yẹn ṣé ìṣepọ̀ ọ̀fẹ́ mú èèyàn kan kọsẹ̀ ṣé ìṣèjó kárí ni àbínú ẹ lódùn tó bẹ́ẹ̀ àbí ayọ̀ ìṣẹ́gun lọ́yọ̀ tó bẹ́ẹ̀ ìlànà ìgbàanì a ti kọ̀ sílẹ̀ lónìí ọlọ́run sì ń sọ ó lóun sọ fún yín pé ẹ yí padà ó lè sọ pé ò ní yí padà òpin sì ti dé tán abájọ ìbínú ọlọ́run ló ń káàkiri gbogbo àgbáyé gbogbo tó ń ṣẹlẹ̀ yìí ìlànà ìgbàanì ẹ má ṣe kọ̀ ìlànà ìgbàanì sílẹ̀ ayé ìgbà ọ̀wọ̀ wà fún ìránṣẹ́ ọlọ́run kò tiẹ̀ sọ́wọ́ mọ́lẹ́ni torí àwọn kan tiẹ̀ tí wọ́n ti wá fọ́jú ẹ̀ wọn kò jẹ́ kọ́wọ̀ wà fún pásítọ̀ mọ́ kò jẹ́ kọ́wọ̀ wà fún rẹ́fẹ̀ mọ́ nítorí pé àwọn pásítọ̀ onírọ́ ti pọ̀ àwọn wòlíì onírọ́ ti pọ̀ ilé mo ṣe ń sọ fún ẹ̀yin ènìyàn náà Jésù ní kẹ́ ẹ ní gẹ́gẹ́ bí olúwa yín àti olùgbàlà yín má gbẹ̀kẹ́lé wòlíì kan má gbẹ̀kẹ́lé pásítọ̀ kan òpin ayé ti dé ìgbẹ̀yìn ayé la wà yìí bẹ́ẹ̀ni sọ onígbà tí òpin ayé bá dé bàbá kan 1 Timothy orí ìkẹtì ẹ̀jẹ̀ alọ́bẹ̀ 2 Timothy chapter 3 2 Timothy chapter 3 ẹ̀jẹ̀ asáré wò ó ní yóò sì ṣe ní ìgbà ìkẹyìn ìgbà ewu yóò dé àwọn èèyàn yóò jẹ́ kí ni olùfẹ́ owó ẹ̀rí. Only this know also that in the last day perilous times shall come. For men shall be lovers of their own self, covetous, boasters, proud, blasphemers, disobedient to parents, unthankful, unholy, without natural affection, truce breaker, false accuser, incontinent, and so on. Ẹnọkà bẹ́ẹ̀ bá délé àwọn ènìyàn yóò jẹ́ olùfẹ́ owó afọ́nu aṣàìgbọràn sí òbí oníkúpani aláìlọ́pẹ́ aláìnífẹ̀ẹ́ orere olùfẹ́ fàájì ju olùfẹ́ ọlọ́run lọ wọ́n fẹ́ fàájì lénìí wọ́n fẹ́ fàájì kán máa lọ kán máa hẹ́ẹ̀lì wọn nìkan
níbo là ń lọ? Òpin ayé ti dé, òpin ayé ti dé o, bí ìwé mímọ́ ti wí. Òpin ayé ti dé o, ó rán ọ̀rọ̀ rẹ̀ jáde. Òpin ayé ti dé o, bí ìwé mímọ́ ti wí. Òpin ayé ti dé o, ó rán ọ̀rọ̀ rẹ̀ jáde. Ọ̀rọ̀ Ọlọ́run ti jáde sí ọ báyìí. Ìwọ ló wá kù ọ́ kó ṣàtúnṣe ayé ẹ. Ọ̀nà wo ni ìwọ gan ti kọ ìlànà ìgbàanì sílẹ̀? O ti fetí sí àwọn ẹ̀kọ́ èké. O ti rẹ̀wẹ̀sì sílé. O wá Olúwa mọ́. Bíbélì sọ fún wa, ó ní ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí. Ẹ pè é nígbà tí ó wà nítòsí. Ẹ pè é nígbà tí ó wà nítòsí. Ọjọ́ ń bọ̀. Ẹ jẹ́ a rántí ọjọ́ kan. Ọjọ́ kan àgbọ̀wọ́ ò ní lè gbé. Ọ̀lànà ò ní lè la. Ẹlòmíì ò tún dé church yóò tún máa ṣe fàájì. Ó yẹ kó jókòó kó túra káwájú Ọlọ́run. Kò ní lè yin Ọlọ́run lógo bó ti yẹ kó yin Ọlọ́run lógo. Bó bá sì jẹ́ ijó onífújì ni lórí tí ọmọ gbẹ̀gẹ̀ báyìí tí ọmọ gbẹ̀gẹ̀ báyìí tí ọmọ gbẹ̀gẹ̀ báyìí ní gbangba. Ṣùgbọ́n níwájú Ọlọ́run tó bá dé wájú pẹpẹ ó di gentleman nìyẹn. Ó di gentle. Bí wọ́n bá ní kan gbàdúrà kéé lanú tiẹ̀. Wọ́n bá ní kan jókòó kan gbẹ́ dìde gbàdúrà yóò jókòó ni yóò máa wòran yóò máa mọ́nítọ̀. Òun lágbára jà wọ́n yòókù lọ. Òun ṣe pàtàkì jà wọ́n tó kù lọ. Pàtàkì wo ló ṣe? Ọjọ́ ń bọ̀ tó gbọ́wọ́ tó ní lè gbé. Ọjọ́ ń bọ̀ tó gbẹ́sẹ̀ tó ní lè gbé. Ọjọ́ ń bọ̀ tí wọ́n pe bàbá lajú kẹ̀ ò gbọ́ kankan mọ́. Bẹ́ẹ̀lì sọ wípé lẹ́yìn ikú ìdájọ́ ló kù o. Ohun tó gbélé ayé ṣe lálọ́ ròyìn rẹ̀ níwájú Ọlọ́run. Gbogbo ẹ̀yin wòlíì èké ntẹ́ gbélé ayé ṣe àròyìn rẹ̀ níwájú Ọlọ́run. Gbogbo ẹ̀yin tí ẹ kọ ìlànà ìgbàanì sílẹ̀ ntẹ́ gbélé ayé ṣe àròyìn rẹ̀ níwájú Ọlọ́run. Ayé ò gbàdúrà bíi tìgbà kan mọ́. Oríṣiríṣi mo wà níbi ibìkan lọ́jọ́ kan èmi àti ìránṣẹ́ Ọlọ́run ká wá ń sọ̀rọ̀. À ń sọ̀rọ̀ nípa ohun tó tiẹ̀ wá ń ṣẹlẹ̀ káàkiri ń sìn. Ló bá ṣàlàyé pé ọ̀tọ̀ mọ̀ ní nǹkan tá à ń sọ. Ó ní kóun tó kúrò ní Nàìjíríà ìníṣe orílẹ̀-èdè tó lọ. Ọlọ́run ti pe òun. Ọlọ́run rán òun. Olóhùn àtọ̀ ọ̀rẹ́ òun kan ń lọ Ọlọ́run jọ pé. Ìkan gba Ghana. Òun gba ìlú tó ń wà lọ. Ó ní ìlú tó ń wà bí ìlú òyìnbó báyìí ni o. Káwọn fàágùn UK. Torí ẹ̀mẹ́ tí mò ń sọ. Ẹni tí mò ń sọ yìí gan pàápàá yóò ti gbàgbé pé ó ń sọ̀rọ̀ yìí fún mi. Èmi èsì gbàgbé nǹkan. Ìgbà mi ti bá ń sọ fún mọ̀mọ́ mi àwọn nǹkan tó ṣẹlẹ̀ nígbà mo wà 2 years old. Ìmọ̀ ń yà wọ́n lẹ́nu pé bó mo ti mọ̀. Ọpọlọ tọ́lọ́run fólúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Arákùnrin yìí ó ní ẹni yẹn gba Ghana lọ. Òun gba UK tóun. Àwọn jọ ń ṣiṣẹ́ Ọlọ́run. Ó lóun ti ń gbókìkí rẹ̀ pé ìjọ rẹ̀ ti tóbi gan. Ó ti gbàràdá ní Ghana. Ó lóun sì wá ń wò pé òun gbààwẹ̀ òun gbàdúrà. Ó lóun wá gbúrò. Ó ní nǹkan kan tó wá yà òun lẹ́nu ń bẹ̀ ni wípé òun gbọ́ pé ó ti léyàwó ẹ̀ lọ. Ó lóun ń bò bá wá dé òun wá bi léèrè. Ó ti léyàwó ẹ̀ lọ. Ó ti fẹ́ yàwó tuntun. Wọ́n ti bẹ̀rẹ̀. Ìjọ ti ń bùgàù. Ó wá sọ wípé ọ̀rẹ́ rẹ̀ wá pè wípé òun náà ń bọ̀ wá sí UK láìpẹ́ yìí o. Ọ̀dọ̀ rẹ̀ lòun ó sì dé sí. Nínú ohun ti ẹ̀dùn gbọ́dọ̀ òun lòun ó dé sí. Òun ó lè béèrè báwo lẹ̀yin ṣe ń ṣiṣẹ́ ìránṣẹ́ tiyín táwa ò rí tiwa ṣe dáadáa ń bì. Ó nígbà ọ̀rẹ́ òun dé òun ṣáàkì nígbà wá dọwọ́ alẹ́ làwọn tí everybody àwọn aṣáájọ jókòó àwọn jọ ń jíròrò. Lòun wá wò pé òun wá bi léèrè pé ìyàwó ẹ̀ ń kọ́ kinní kan ó láwọn yẹn òun ti gbà wọ́n gbà. Mo gbọ́ pé ó tún ṣe ìfẹ́ yàwó tuntun. Àwọn ó ní ọ̀rẹ́ ó ní má jẹ́ kó ń tàn ẹ́. Iṣẹ́ ìránṣẹ́ ó ti yàtọ̀ sí báwọn bàbá ṣe gbé lẹ́wọ̀n lọ́wọ́ o. Nǹkan ti yàtọ̀ ní ìsìn o. Ìyẹn ni wípé iṣẹ́ ìránṣẹ́ ọ̀gbá kólekóle bí o ṣe ń wù yẹn mọ́. Gbogbo ẹ̀ lọ́lọ́run ti iná nìrọ̀rùn ti wà sìn mẹ́sìmpù ni. Ó ní sórí bó ṣe léyàwó òun lọ yẹn. Àwọn tí ò lè jẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ dàgbà nu. Ní ìsìn sórí tó ń ṣẹ̀ṣẹ̀ fẹ́ yìí òun gan ni onígi lẹ́yìn ọgbà. Léyìn pé tí wọ́n fún un nínú àwọn ibi tó ń lọ torí bọ̀. Àwọn tó jẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ gbòòrò ni wọ́n bá wo cathedral tó ń ti fà sí Ghana ní ìsìn. Ó ní kọ́dà sórí UK tó ń wáyìí òun wá ra àwọn nǹkan àmúṣagbára ni. Ó ní kò sí pé kíni ó láwọn òkà kan wà bí golden ring táwọn bá ti kì sọ́wọ́. Ó ní wá ṣe báyìí àwọn èèyàn máa ṣubú lọ ní bẹ́rẹ́bẹ́. Ó láwọn òró kan wà bá ti fi para báyìí. Ó lọ́kọ̀ àwọn ìwé kan oríṣiríṣi àwọn ìwé tí ń ṣe bíbélì wọ́n ti yà kúrò nínú bíbélì. Wọ́n ti kọ ìlànà ìgbàanì sílẹ̀. Ó ní bá ti ń kà àwọn pọ́ṣọ̀ ká bá ti ń kà àwọn mìíràn wọn máa ṣẹlẹ̀ àwọn èèyàn kan lè máa kà ó lè máa ríran.
o lè máa ríran ò ní ìdí àwẹ̀ lọ títí ọ̀rẹ́ wa ó lóun wá mí kanlẹ̀ ó lóun wá bá sòótọ́ ọ̀rọ̀ òun pé ọ̀rẹ́ wa ṣé Ọlọ́run lọ ó ti ṣí ọ̀run àpáàdì ní mọ̀nàkàì àǹfààní wà fún ọ tètè lọ rèé ṣàtúnṣe ọ̀rẹ́ mi dákun jọ̀ọ́ má jẹ́ àpàdánù rẹ̀. Arákùnrin lòun wàásù fún lọ́jọ́ yẹn ó ní ṣùgbọ́n ó lọ́ọ́ sunkún lóru yẹn ó ní gbogbo òwe tó kó wá pátá tó lòun wá ara òun wá ṣe kínní ó ní lóru yẹn làwọn sun gbogbo ẹ̀ àwọn dáná sun ó padà sí Ghana ngbòde Ghana ó ṣàtúnṣe ó léyàwó Sátánì lọ ìyàwó tí èṣù fún ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ wọn ibi àpẹẹrẹ tẹ́ẹ̀mọ́ fi mọ̀ wọ́n nìyẹn mẹ́mbà ti ń pààrọ̀ ìyàwó wọ́n ń lọ nìyẹn òótọ́ ọ̀rọ̀ ni wọ́n ń lọ nìyẹn wọ́n ń wá àwọn ìyàwó àmúṣagbára wọ́n ń wá wọn kiri wọ́n ti torí bọ tí ó yẹ kí wọ́n torí bọ̀ nígbò léyàwó ti lé lọ ìyàwó àgbàgbà yìí àwọn ìyàwó ẹlẹ́mìí nígbò lé lọ ó ní ìṣe nìjọ yẹn sì lọ́lẹ̀ dòó èṣù kóńtì ọ̀tàn bẹ́ẹ̀ yọ kẹrù ẹ̀ lọ kẹlẹ́rù gbẹ́rù ẹ̀ èwo ni iná òjijì èwo ni yàjó òjijì iṣẹ́ ìránṣẹ́ ẹjẹ́ àwògbà táwọn bàbá wa àwọn bàbá Akíndayọ̀mí ẹ wògbà táwọn yẹn bàbá yẹn ò tọ́ ọ̀rọ̀ wò tí ekú láyé kò tọ́ ọ̀rọ̀ wò wọ́n ń bá iṣẹ́ ìránṣẹ́ ẹ wá wo ibi Ọlọ́run dẹ̀ bá wọn wọ májẹ̀mú pé ìjọ ìyọ́ kárí ayé lójú ayé wọn kì í ṣe pé jọ wọn kárí ayé lójú gbẹ̀yìn májẹ̀mú Ọlọ́run dúró bàbá yẹn dúró lórí tó yẹ tó dúró lé lórí ẹ wá wo ibi tí ìjọ yẹn tó ń káàkiri tó ọ̀pọ̀lọpọ̀ ilé nígbà bá rí rìdíìmù tó ń káàkiri májẹ̀mú ni ìpè àwíjọ májẹ̀mú àfọ̀hún ìpè àwíjọ májẹ̀mú àfọ̀hún Ọlọ́run ìràpadà ìpè àwíjọ májẹ̀mú àfọ̀hún ìpè àwíjọ májẹ̀mú àfọ̀hún Ọlọ́run Akíndayọ̀mí ìpè àwíjọ májẹ̀mú àfọ̀hún Ọlọ́run Adébóyè ìpè àwíjọ májẹ̀mú àfọ̀hún ìpè àwíjọ májẹ̀mú àfọ̀hún Ọlọ́run ìràpadà ìpè àwíjọ orísun agbára tolúwa ní ìjọ ìràpadà tolúwa fẹ́ máa bá wọn dé bẹ́ẹ̀ máa rí tèmi ṣe níbẹ̀ dandan fountain of power tiwa láti pàṣẹ Redeemed Christian Church of God tá a gbé kalẹ̀ ní Amẹ́ríkà bí tá a ti ń sọ Yorùbá tá a ti fi ń gbàdúrà àtẹ̀dè òyìnbó òun là ń fi ń gbàdúrà mẹ́ oríṣiríṣi ẹ̀yà ló sì wà pẹ̀lú wa àní Jamaica láàrin wa àní Mali láàrin wa bẹ́ẹ̀ la ní Sudan láàrin wa nígbà parí àdúrà ní òní mo ní ọ̀yá ẹ sórí ọ̀fẹ́ ní èdè Sudan ẹ wá gbọ́ bí wọ́n ṣe sí ní gbogbo ẹ̀dùn lọ́mọ rẹ̀ mẹ́rin Ọlọ́run ní gbèjọ rẹ̀ kalẹ̀ orísun agbára tolúwa ní ìjọ ìràpadà tolúwa fẹ́ lórúkọ Jésù máa rí tèmi ṣe níbẹ̀ dandan lórúkọ Jésù máa rí tèmi ṣe níbẹ̀ dandan ìpè àwíjọ májẹ̀mú àfọ̀hún ìpè àwíjọ májẹ̀mú àfọ̀hún Ọlọ́run ìràpadà ìpè àwíjọ májẹ̀mú àfọ̀hún ìpè àwíjọ májẹ̀mú àfọ̀hún Ọlọ́run Akíndayọ̀mí ìpè àwíjọ májẹ̀mú àfọ̀hún ìpè àwíjọ májẹ̀mú àfọ̀hún Ọlọ́run Adébóyè ìpè tí àwọn ìránṣẹ́ Ọlọ́run bá dúró lórí òdodo ìpè yẹn fọ̀hún tó o bá jí onígbàgbọ́ tọ́mọ rẹ ò lè fi orúkọ Ọlọ́run rẹ gbàdúrà tiẹ̀ tán tí àwọn ọmọ mi bá dé kó tá bá pe Ọlọ́run Adédèjì ń bolo wà Ọlọ́run gbọ́dọ̀ fọ̀hún Ọlọ́run gbọ́dọ̀ fi agbára rẹ̀ hàn Olúwa wá gbàdúrà Olúwa jẹ́ ń ṣe é rí níwájú rẹ̀ Olúwa jẹ́ ń ṣe é rí wọ́n mọ̀ ọ́ láyé ǹjẹ́ mọ̀ Ọlọ́run Olúwa mú mi wọ májẹ̀mú ìṣerere májẹ̀mú ìpìlẹ̀ tó dájú májẹ̀mú tí a kì í rí fín májẹ̀mú tí a kì í sọ̀rọ̀ òdì sí Olúwa gbé mi wọ̀ lónìí gbé mi wọ̀ tọmọtọmọ májẹ̀mú àlàáfíà bá mi dá
májẹ̀mú tó bá àwọn ti gbá ní dá nígbà tí Èlíṣà ó dé tí odò Jọ́dánì níbi tí ọ̀nà ti dí níbi tí ò sí ọ̀nà àbáyọ ó ní Ọlọ́run Èlíjà dà. Ọlọ́run Èlíjà farahàn. Omi pínyà bí wọn náà bá ní Jésù lótìtọ́ àti lódodo àwọn ọmọ rẹ ó fi orúkọ Ọlọ́run rẹ gbàdúrà Ọlọ́run ó sì dá wọn lóhùn. Ṣùgbọ́n ẹjẹ́ abiọ́ Ọlọ́run wo ni wọ́n ń sìn? Ǹjẹ́ Ọlọ́run wo ìjọ ti yọra rẹ kúrò nínú májẹ̀mú Ọlọ́run ìdílé yín yẹn? Ọlọ́run ìdílé yín yẹn ọ̀n láti yọra rẹ kúrò nínú májẹ̀mú Ọlọ́run ìdílé. Àwọn Ọlọ́run àwọn òrìṣà ìdílé, àwọn òrìṣà agbagba yìí tí ń bá ògùn ayé ẹ tí ń bá jagun, o gbọ́dọ̀ yọ orúkọ rẹ kúrò nínú ẹ̀. Ẹ jẹ́ lọ sínú ọjọ́ ti lọ o. A fẹ́ lọ sínú àdúrà tòní. Bóyá bó jẹ́ gbólóhùn méjì ntọ́lọ́run fẹ́ ká ṣe lénìí òun là ń ṣe yẹn. Ẹ̀yin èèyàn ṣé ẹ nífẹ̀ẹ́ sí pé ká gbàdúrà yẹn sí? A fẹ́ lọ sínú àdúrà gidi báyìí. Ṣùgbọ́n ọ̀rọ̀ tá a gbọ́ yẹn ó ṣe pàtàkì fún wa o. Ó ṣe pàtàkì fún wa lọ́pọ̀lọpọ̀. Òun náà ni dídojúkọ agbára tó máa ń pa ògo. Ǹdà fẹ́ gbàdúrà lé lórí nìyẹn. Agbára tó máa ń pa ògo, àwọn agbára kan wà tí máa ń pa ògo. Ọ̀pọ̀ ènìyàn ó ní àwọn aríran ti sọ fún tán ti rí àkọsẹ̀dáyé wọn. Wọ́n ní ọmọ ológo ni ó lówó ó lọ́lá ó bímọ ó gbogbo nǹkan tán ń gbérí ayé ṣe. In fact ọyàn owó, ọyàn ọmọ, ọyàn àṣeyọrí, kódà ọyàn ìlú èbó, kódà ọyàn ààrẹ orílẹ̀-èdè. Ṣùgbọ́n kí ló wá dé tí kinní ọ̀hún lọ jáyé tí ò rí bó ṣe yẹ kó rí? Kí ló dé tọ́mọ ológo òrógo lò? Kí ló dé kí ló pa ògo mọ́ ọ lára? Àwọn agbára kan máa wà tí máa pa ògo. Kì í ṣe gbogbo ẹni tó gbògo wáyé lólógo yẹn lò. Ẹ ń sọ̀rọ̀ kan lọ́jọ́ kan wọ́n ní àlùfáà kan ó ń sìnkú èèyàn kan ńgbà sì ń gbé ẹni yẹn sí kòtò. Ṣàṣà ni àlùfáà tẹ máa rí. Àlùfáà bó ti wù kẹ́niyàn yọ̀ǹgì tó, àlùfáà omi ò ní jáde lójú wọn. Omi ò ní jáde. Ara iṣẹ́ ìránṣẹ́ ni. Àáfáà yóò sì bu omi jáde lójú ìránṣẹ́ Ọlọ́run. Omi jáde lójú ẹ̀. Wọ́n ní bàbá kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Ó ní kì í ṣe pé kú tó kú gan ní ṣe ń pa òun lẹ́kùn. Ó ní ẹni ó ló jìyà kú ni. Ó ní kò jọrọ̀ kan láyé. Ó ní bẹ́ẹ̀ ṣe ń bu yẹ̀pẹ̀ sí i. Ó ní bẹ́ẹ̀ ló ń rí àwọn ẹ̀mí kan kọ́kọ́rọ́ ilé tó yẹ kọ́kọ́ láyé wọ́n wá ń jù sí. Wípé àwọn ọ̀jẹ́ onígbèsè nǹkan o, kọ́kọ́rọ́ ilé rẹ̀ o gbùgà. Àwọn kọ́kọ́rọ́ mọ́tò tó yẹ kó rà àwọn ti yọ̀ǹda o gbùgà. Ipò tó yẹ kó lọ, físà ìlú èbó tó yẹ kó gbà, citizenship tó yẹ kó gbà, wọ́n bẹ̀rẹ̀ sí ní dá padà. Àwọn àṣeyọrí, àwọn tó yẹ kó bí láyé, àwọn ìyanu tó yẹ kó ṣẹlẹ̀ ní ayé ẹ̀, wọ́n láwọn dá padà o. Àwọn ò ní bẹ́ẹ̀, àwọn àkòsí lọ́wọ́ àwọn ọmọ o. Wọ́n sì sin pẹ̀lú ẹ̀. Ó gbé ògo wá sáyé ṣùgbọ́n kò rí ògo yẹn lò. Agbára kan sì di ògo yẹn mú. Agbára kan kò jẹ́ kó rí ògo yẹn lò. Tí ògo bá bí èèyàn bá ń bọ̀ wá sáyé, Ọlọ́run máa dáyàn ní bó ṣe dá àṣeyọrí èèyàn bí software ni. Bí software tá bá ń pè ọkùnrin ní tá bá ń pè èèyàn ní ọkùnrin mẹ́ta. Ṣé mọ̀ pé Ọlọ́run mẹ́ta lọ́kan ni? Ó sì dá wa ní àwòrán ara rẹ̀. Ọlọ́run bàbá, Ọlọ́run ọmọ, Ọlọ́run ẹ̀mí mímọ́. Só ti yé wa. Àwa ènìyàn náà mẹ́ta lọ́kan ni à. Ọkàn, ara, ẹ̀mí. Ọkàn, ara, ẹ̀mí. That is the physical body. Our spirit. Spirit yẹn tó bá ti jáde kúrò lára kò sí nǹkan kan tó kù mọ́. Ọ̀pọ̀ nǹkan ló wá attach mọ́ tá a wá gbé wáyé. Ara nǹkan tá a gbé wáyé òun la pè ní àyànmọ́. Ìtí ọ̀jẹ̀ káyànmọ́ ó ṣiṣẹ́ ó ní àṣẹ ògo, àṣẹ ìrí ògo lò. Ìyẹn là ń pè ní ògo. Àṣẹ ni. Ìyẹn ni àwọn olóyìnbó ṣe náà sọ pé what is the destiny or glory? Ó ní a destiny. Ó ní a glory. Glory is a virtue. What is a glory? Glory is a virtue of destiny attached to man's life. Glory is a virtue of destiny attached to man's life. Ìyẹn ni wípé ògo ó jẹ́ àṣẹ àyànmọ́
tí a papọ̀ tá a dá mọ́ ọmọ ènìyàn. Ògo ó ní àṣẹ, is the virtue, is the authority tó máa jẹ́ kí àyànmọ́ ó ṣiṣẹ́, kí ìlérí àyànmọ́ kó wá sí ìmúṣẹ. Kò tí ì yé yín. Tí a bá ra ọkọ̀ tuntun, nígbà tá a bá gbé ọkọ̀ tuntun, gbogbo ẹ́ńjìn tuntun, gbogbo bọ́dì tuntun, gbogbo nǹkan tuntun, bí ó bá ní bátìrì nínú, ọkọ̀ yẹn kàn wà lásán ni. Bátìrì ó ní àṣẹ tí ó jẹ́ kọ́kọ́ ó ṣiṣẹ́. Rí bẹ́ẹ̀ lómi bọ́ bá dé bóyá àkókò ọyẹ́ ìbátìrì ti lọlẹ̀ dò. Rí tí wọ́n máa mọ́tò kan máa gbé mú sí ìkejì láti recharge bátìrì yẹn, àbí ẹni jumper ẹ bá mi jump start yẹn. Ìlòlúkàlùkù mo máa ṣe. So glory is a virtue of destiny attached to man's life. Ògo ó jẹ́ àṣẹ àyànmọ́, ó jẹ́ àṣẹ tí ó lè jẹ́ kí àyànmọ́ ó ṣiṣẹ́. Ó ní adámọ́ ènìyàn. Ọ̀pọ̀ ọgbà ló jẹ́ wípé ayé wọ́n mọ̀ pé ọmọ ológo ni, ọmọ tó ọgbà àsìkí wáyé, ọgbẹ́ àyànmọ́ gidi wáyé. Wọn ò ní bá àyànmọ́ yẹn jìjàkadì torí wọ́n ti mọ̀ wípé àyànmọ́ làyànmọ́ jẹ́. Ṣùgbọ́n tí ó jẹ́ káyànmọ́ yẹn ó ṣiṣẹ́, wọ́n á àtàkì ẹ̀, iná ń pè ní ògo. Wọ́n á wò pé ọmọ yẹn ò gbọ́dọ̀ rógo àyànmọ́ yìí lò. Bàbá yìí ló rógo àyànmọ́ yìí lò nínú ilé kọ̀sẹ́lómi tí ó tún tóbi tó rú ẹ̀ mọ́ o. Yóò mọ̀ bọ́ gbogbo wa ni o. Ẹgbọ́n báwọn èèyàn ṣe ronú náà. Anyway, a lè rí wọn bá wí nítorí pé tó wà ní ìwé àwọn bàbá wọn. Nígbà tán kọ́ wa lé ìwé ní odù ni. Wọ́n ní àwọn ènìyàn ń lọ sí ìsàlú ayé. Wọ́n ní kílẹ̀ ń lọ rèé ṣe. Wọ́n láwọn ń lọ rèé lówó, àwọn ń lọ rèé bímọ, àwọn ń lọ rèé gbélé ayé ṣe ń rere. Olódùmarè fàṣẹ sí. Wọ́n ní àwọn ènìyàn, ìyẹn ni àwọn ayé, àwọn ajogun mẹ́jọ, àwọn ènìyàn, àwọn ẹlẹ́yẹ ènìyàn, àwọn kòṣekúkòṣẹyẹ ènìyàn, àwọn abara méjì ènìyàn, àwọn náà gbéra. Wọ́n láwọn ń lọ sí ìsàlú ayé. Jẹ́ kílẹ̀ ń lọ rèé ṣe ìsàlú ayé. Wọ́n láwọn ń lọ rèé pàṣẹ ọmọ ènìyàn jẹ́ ni. Ìgbà yẹn ni wàhálà ti dé sáyé. Ìgbà yẹn ni wàhálà ti dé sáàrin ọmọ ènìyàn gẹ́gẹ́ bó ṣe wà nínú ìwé wọn. Ẹ̀yin ará mi nínú Olúwa, ẹ̀yin ará mi nínú Kristi, ẹ̀yin ará mi nínú Kristi, ó ń láti gbàdúrà dáadáa kó o lè rógolò láyé, kó o lè rí ògolò. Agbára wo ló so ògo mi mọ́lẹ̀ fi mí lẹ̀ lónìí? Sọ́dí àdúrà. Agbára wo ló dì mọ́ mi tí ó ní ògo mi ò ní ṣiṣẹ́? Ẹ fi mí lẹ̀ lórúkọ Jésù. Májẹ̀mú ìdílé wo ló so ògo mi mọ́lẹ̀? Ó yẹ ẹ fọ́ dànù lórúkọ Jésù. Ẹ fọ́ dànù lórúkọ Jésù. Ẹ fọ́ dànù lórúkọ Jésù. Gbólóhùn ibi wo la sọ sínú afẹ́fẹ́ lòdì sí ògo mi? Ó yẹ yí dànù. Ẹ di asán. Ẹ di asán. Ẹ di asán. Ẹ di asán. Ta la lágbára tí ń fogun jà nítorí ògo tí mo gbé wáyé? Ta lẹni náà tó fi ogun dípò ògo fún mi? Olúwa ṣá lọ́gbẹ́ ikú. Torí pé kí ni? Kẹ́rọ́dù ò bá kú, Jésù ò lè padà wá Jerusalem o. Ọlọ́run ló sọ pé kí Jésù kó lọ sí, ó ní kó lọ nítorí ògo tó gbé wáyé, nítorí ìràwọ̀ yẹn. Àwọn ọ̀tá ti rí, wọ́n fẹ́ pàràwọ̀ yẹn, wọ́n fẹ́ bá ìràwọ̀ yẹn jà, wọ́n bá ìràwọ̀ yẹn jagun. Wọn ò fẹ́ kó mú ìlérí àyànmọ́ ṣẹ. Wọ́n dojú ogun kọ́, wọ́n dojú ìjà kọ́, wọ́n ń bá olùgbàlà jagun. Wọ́n ní ọ̀nà wo ń ló fẹ́ gbà tó fi fẹ́ rí ògo yìí lò. Wọ́n dojú ìjà kọ́, wọ́n ní ọ̀nà wo ló fẹ́ gbà tó fẹ́ rí ògo yìí lò. Ọlọ́run wá sọ wípé tó níbi tí ọ̀rọ̀ dé dúró yìí o, níbi tí ọ̀rọ̀ dé dúró yìí, ńṣe ni ká ẹ gbé ọmọ náà kẹ́ ẹ lọ sí Íjíbítì kó lọ farapamọ́ fún ìgbà díẹ̀ títí tí òun Ọlọ́run yóò fi ṣẹ́gun ọ̀tá ẹ̀. Títí Ọlọ́run tó fi ṣẹ́gun ọ̀tá ẹ̀, Ọlọ́run ní kó lọ farapamọ́ títí òun ó fi ṣẹ́gun ọ̀tá. Ohun tí Ọlọ́run sọ fún nìyẹn. Ẹ jẹ́ ká wá bira wa, ṣé Ọlọ́run ò lágbára láti dojúkọ ọ̀tá yẹn ni? Ọlọ́run ní agbára, ṣùgbọ́n àwọn nǹkan kan Ọlọ́run ní ètò. Ọlọ́run ó ní ètò fún gbogbo nǹkan tí ń ṣe pátápátá. Gbogbo nǹkan tọ́lọ́run ń ṣe, òun lọ́lọ́run ní ètò fún. Ọlọ́run yìí déédéé ṣe nǹkan. Kódà ibi tí Ọlọ́run jẹ́ olótìtọ́ tó jẹ́ olódodo tí kò ní yan Sátánì jẹ, kò ní déédéé sọ pé báyìí lòun ṣe fẹ́. Yóò tẹ̀lé ìlànà yẹn, yóò tẹ̀lé ìlànà yẹn bó ṣe yẹ kí òun tẹ̀lé nǹkan yẹn.
bó ṣe yẹ kí gbogbo nǹkan yẹn kó wá sí ìmúṣẹ, òun lọ́lọ́run ìgbésẹ̀ yẹn òun lọ́lọ́run máa ṣe. Ọlọ́run ọ̀kan ní sàdédé sọ pé tó torí pé mo ní agbára o, mo kò ń lo ipá lórí ènìyàn. Níbi tí Ọlọ́run jẹ́ mímọ́ dé nìyẹn, níbi tí Ọlọ́run jẹ́ olótìtọ́ dé nìyẹn, níbi tí Ọlọ́run jẹ́ rere dé nìyẹn, níbi tí Ọlọ́run ṣe olótìtọ́ dé nìyẹn. Kò ní dédé sọ pé ọ̀yá ẹ lọ mú lágbájá balẹ̀. Irọ́ o, irọ́ o, irọ́ o. Nítorí ìdí èyí, bí Hẹ́rọ́dù ò bá kú, ẹ já wo ìwé Mátíù, ẹ já wo ìwé Mátíù orí kejì, ẹ já wo ìwé Mátíù orí kejì, káka ẹsẹ̀ 19 títí dé 20. Matthew chapter 2. Ẹ jẹ́ ká farabalẹ̀ lọ́sàn yìí, ẹni tí Ọlọ́run bá fún lórí ọ̀fẹ́ láti jọ dúró kájọ gbàdúrà yìí. Ẹ jẹ́ ká, torí pé èmi gan ọ̀pọ̀ bòlú ló yẹ kí, ṣùgbọ́n ó ṣe pàtàkì ká gba àwọn àdúrà yìí lọ́sàn yìí. Ẹ jẹ́ ká wo ẹsẹ̀ 19 to 20. Ẹ máa gbọ́ o. Nígbà tí Hẹ́rọ́dù sì kú, kíyèsí áńgẹ́lì Olúwa kan yọ sí Jósẹ́fù lójú àlá ní Íjíbítì, wípé dìde, mú ọmọ ọwọ́ náà àti ìyá rẹ̀ kí o sì lọ sí ilẹ̀ Ísírẹ́lì, nítorí àwọn tí ń wá ẹ̀mí ọmọ ọwọ́ náà láti pa ti kú. Àwọn kan wà tó jẹ́ pé tó hàn bá kú ò lè rógolù. Ṣé oríṣiríṣi ìgbàgbọ́ nìyọ̀ dálé nì. Tó o bá ń gbàdúrà wípé ọgbọ́n ọ̀tá ìràwọ̀ mi Olúwa sá wọn lọ́gbẹ́ ikú, àká criticize ẹ̀. Ọjọ́ tí wọ́n bá bọ́ sínú, nítorí wọn tí ìjagun rí, ọjọ́ tí wọ́n bá bọ́ sínú ṣáká tíọ́rì, ọ̀pọ̀lọpọ̀ ò ní ìrírí kankan. Somebody like us, we left our parents at the age of 10. Gbogbo bí tá a délé ní àánú ni, àánú àti agbọ́ Ọlọ́run ni. Kan ti announce èèyàn lẹ́ẹ̀mejì pé kò sí láyé mọ́, ẹ̀rí pa àánú Ọlọ́run ni, ẹ̀rí pa agbá Ọlọ́run ni. Ọlọ́run ló dí ìyàn mú, Ọlọ́run ló dúró, Ọlọ́run ní ọ̀jẹ́ kó mi inú àgbọn ó ti dànù tipẹ́tipẹ́. Àánú Ọlọ́run ni. Ẹnìkan wá gbé tíọ́rì kalẹ̀, ó ń gbé tíọ́rì kalẹ̀ fún ọ ó ń gbé tíọ́rì kalẹ̀ fún ọ. Wá gbàdúrà, ta lẹni tó wà láyé tó gún fi ń le fún mi, ta lẹni tó wà láyé tí ń fi rógolo. Ìwọ tó ṣá Hẹ́rọ́dù lọ́gbẹ́ ikú, ṣárú ẹni bẹ́ẹ̀ lọ́gbẹ́ ikú, ṣá lọ́gbẹ́ ikú. Ta lẹni tó lé mi sẹ́yìn odi, tó ní mi ò gbọ́dọ̀ jọjú jáde, tó ní mi ò gbọ́dọ̀ dé ìkóríta tó gò mí ó ti hàn. Ta lẹni tó lé mi, tó gbé mi pamọ́. Olúwa jẹ́ kí lè ò gbé mi lónìí, Olúwa jẹ́ kí lè ò gbé mi lónìí. Fún mi ní ìṣẹ́gun dìde, torí àwọn tó fẹ́ bá ọ du ògo rẹ, tó fẹ́ pa ògo rẹ, ọ̀dájú ni wọ́n. Máa gbọ́, Hẹ́rọ́dù torí pé ó ń wá ẹ̀mí Kristi, àsàpọ̀ gbọ́ pé ọba kan ń bọ̀, ìràwọ̀ kan yọ lókè ọ̀run, orí ọwọ́ ìràwọ̀ kan ló yọ lókè ọ̀run. Ìjọba rẹ̀, ìjọba àlàáfíà ni, ìjọba tó ń bọ̀ ni. O ti ń bá ọmọ kékeré, ẹ jẹ́ á wo éèjì yẹn, ká bá wò nípa atara, ẹ jẹ́ á wò nígbà tó ọmọ ẹ̀gọ́ ọba yẹn dọba, ṣé kò yẹ kó nǹkan ti fi pò lẹ̀ ní. Ṣé kò jẹ́ ọwọ́ abẹ́ ju sáyé ọmọ kan tó ń bọ̀, ní abẹ́ ọmọ kan tó ń bọ̀ yóò mà tún jọba. Àwọn ò lè gba nọ́ńsẹ̀nsì nítorí wọn. Ńgbà ò dọ́gbọ́n tí ò rọ́mọ yẹn mú, tọ́lọ́run ti pé kán gbé sá lọ. Ọ̀pọ̀ ìgbà lolúwa fún ọ ní ìtọ́ni ìpè òkú òun bẹ̀ yẹn, ẹlòmíà tó ṣagídí. Ọlọ́run ní òkú òun bì kan, ó tó ṣagídí. Àwọn ọmọ Ọlọ́run ni mí, ìwọ àmà sá lọ ni, ìwọ àmà sá lọ ni. Ìta ń pè ní spiritual wisdom nìyẹn. Nígbà tí Ọlọ́run bá fún ẹ ní revelation wípé kúò ní bẹ̀ yẹn, má lọ sí bẹ̀ yẹn, má gba bẹ̀ yẹn, gba bíbà yìí. Ṣùgbọ́n tó jẹ́ ọlọ́gbọ́n nínú ara rẹ, tó wá pé bẹ̀ lọ fẹ́ gbà, Olúwa ní o má jẹ oúnjẹ yẹn, ṣùgbọ́n olóò fẹ́ jẹ dandan. Ọwọ́ and quote, it is written, àjẹun lóró yóò ní wá lára. Ọlọ́run ní kó má jẹ eléyìí, ọwọ́ á jẹ. Ọlọ́run ní kó ó yá ìgbé ọmọ náà títí tí ìgbà tó wọ́n fi tọ́ yín. Ọlọ́run ló tún ṣe wá pé wọ́n tó àti yanjú ẹ o. Ikú ti pa ẹni tó ń wá ẹ̀mí ọmọ yẹn o. Ikú ti pa o. Ikú ti pa o. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ní iyọ̀ ti já ìgbàgbọ́ wọn lénìí. Wọn ni mo ṣe sọ wípé tí ogun bá gbòjì kan, ohun tó nílò ní ìtọ́ni. Ogun yẹn gbòjì kan gbà yẹn. Torí pé àwọn arábí yẹn ọ̀dájú ni wọ́n. Ẹ wá wo àwọn ọmọ látọmọ ọdún méjì wá sálẹ̀ tó jẹ́ ọkùnrin
àwọn àìmọye àwọn ọmọ ni wọ́n pa tí wọ́n wéèsì ńgbà yẹn. Àsọtẹ́lẹ̀ gan ti wà, ó ní Rákélì ń sunkún nítorí àwọn ọmọ rẹ̀ torí pé wọn kò sí. Ó ní Rákélì ń sunkún nítorí àwọn ọmọ rẹ̀ nítorí pé wọn kò sí. Wọ́n pa àìmọye àlékayé ọmọ wẹ́wẹ́ tí wọ́n pa nítorí ẹ tó ń wá ògo kan ṣoṣo. Àwọn ẹni bí yẹn tí wọ́n bá ń lépa ògo, gbogbo tó bá lè bá rìn ní kó máa bá lọ. Gbogbo tó lè bá rìn ní kó máa bá lọ. Ọwọ́ adákẹ́ jẹ́jẹ́, ọwọ́ afọ lẹ́rán. Wọ́n lérí Ọlọ́run tẹ̀ fi ràn ọ́, wọ́n lépa ògo ọmọ rẹ̀. Òkè àdúrà mọ́lẹ̀. Ta la lágbára tó ní mi ò ní mú ìlérí àyànmọ́ ṣẹ? Ta lẹni náà ti ń yọ mí lẹ́nu? Ẹ̀mí mímọ́ yọ wọ́n lẹ́nu lónìí tilétilé. Ẹ̀gbọ́n Dáfídì dé ìkóríta kan ní Psalm 35. Ó ní Olúwa gbógun ti àwọn tí ń gbógun tì mí, fi ìjà fún àwọn tí ń bá mi jà. Ó tún gbàdúrà ní ìkóríta kan gbòdébì kan. Nígbò rí wípé ogun eléyìí àtiléwá ni, ogun ẹni tó rí ni tán ni. Ó ní tó bá ṣe pé ọ̀tá ní ń bá mi jìjàkadì, ó ní ìbá ti sára fún. Ó ní ṣùgbọ́n ìwọ ni aráalé mi, ọ̀rẹ́ mi, èèyàn mi, ẹni tí mo fọkàn tán, ẹni tí mo ó ní báyìí ni kó rí fún. Ibùdó rẹ̀ kó di ahoro. Ká má gbúrò ìran rẹ̀ mọ́. Ó bẹ̀rẹ̀ sí búlù wọn, ó ń bùjọ wọn. Ìwọ náà bùjọ àwọn ọ̀tá aninilára àti ọ̀fẹ́ kógo rí ọ hàn dé. Wọn ò ṣe tá àti ronúpìwàdà, wọ́n ti múlẹ̀ pẹ̀lú èṣù. Jẹ́ kí wọ́n bá tiwọn lọ, kí wọ́n ó lè rí tiẹ̀ ṣe. Olúwa o, ta lẹni tí ń fi ìwà láàyè rẹ̀ ní mí lára? Ta lẹni tí ń fi ìwà láàyè rẹ̀ yọ ayé mi lẹ́nu? Ẹ̀mí mímọ́ o, idà ìbínú rẹ̀ jẹ́ ó dà lórí ẹ̀ lónìí. Àáké ìbínú rẹ̀ jẹ́ ó dà lórí ẹ̀ lónìí. Olúwa jà fún mi. Olúwa dìde. Mi ò lẹ́lòmíì, ìwọ nìkan mo gbẹ́kẹ̀lé. Ìwọ ni mo fẹ̀yìntì. Olúwa jà fún mi. Lójú ayé jà fún mi. Lójú ọ̀run jà fún mi. Olúwa jà fún mi. Pa àwọn ọ̀tá mi láyà. Olúwa kọlù wọn nínú agbára. Ó gbàdúrà ńgbà tó dé ìkóríta kan tí Fáráò kọ̀. Fáráò mo sọ ń jẹjọ. Fáráò kọ̀ kò sí táàdì ronú. Ọlọ́run ṣètẹ̀bọ mi parun fún. Gbogbo àwọn ọ̀tá ìràwọ̀ mi bó ti wù kí wọ́n pọ̀ tó, àwọn ọ̀tá ìràwọ̀ ẹlòmíì mọ́. A wà lórí òkè lọ́jọ́ kan ń gbàdúrà. Nígbà tá à ń gbàdúrà, ọmọkùnrin kankan dédé sán jáde. Ó sán jáde ló pariwo ló ń jákiri. Náà ni ẹ mú o, náà ni ẹ mú o, wọ́n bá mú wọn dé. Wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún. 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 Ìgbàgbà wọ́n ní gbogbo wọn tó bá jẹ́ ẹni àmì oró kan máa bọ̀. Gbogbo everybody tó jẹ́ ẹni àmì oró tó jẹ́ pastor. Wọ́n bẹ̀rẹ̀ sí ní nígbà tó dé kóríta kan ẹ̀gbọ́ ẹ̀mí inú ẹ̀ sọ̀rọ̀ jáde. Ó ní gbogbo ọ̀pọ̀ tí ń gbàdúrà fún ìwọ̀n ìsọmọ Ọlọ́run. Ó ní ẹ tó lẹ̀ kó máa fọ wọn létí, kó máa nàfọ́ tìlù wọn. Nígbà tádùá lọ tára ẹ̀ wálẹ̀, ó wá di wípé wọ́n wá ń sọ wípé ó wá sórí òkè. Nígbà ọmọ yẹn wá sórí òkè, ohun tó ṣẹlẹ̀ sí ni wípé ikùn ẹ̀wú gbẹndu báyìí nítorí ogun ògo yìí náà ni. Nítorí ogun ògo yìí náà ni orí òkè náà ni ẹ ti gbàdúrà fún tọmọ ọ̀pọ̀ ejò láàyè. Ikùn yẹn sì lọlẹ̀. Ó tún padà wá, ó tún gbàdúrà yẹn. Nígbà tó tún gbàdúrà yẹn, ohun tó wá ṣẹlẹ̀ ni wípé ní ìran jáde lẹ́sẹ̀kẹsẹ̀ wípé ẹ gbàdúrà fún ọmọkùnrin. Ogun tó lé pọ̀, ogun tàkọ́kọ́ tó ṣẹ́, ó ní táàrí ni wípé àwọn ènìyàn ìkà yìí wọ́n péjọpọ̀ sí ìkóríta kan ní ìhòòhò. Wọ́n wá ń ṣépè fún ọmọ yẹn pé kó ya wèrè. Ọyá ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ẹ gbàdúrà. Wọ́n gbàdúrà ó. Wọ́n ń gbà tún dé ìgbà kan, wọ́n tún ní ẹ gbàdúrà Olúwa gbẹ̀san ọmọkùnrin yìí. Olúwa gbẹ̀san. Àṣé ìyálé ìyàwó bàbá rẹ̀ kan ìní yọ lẹ́nu. Ìyẹn ló kó igi bá yapa. Igi yapa ni. Àwọn kan wà tó yẹ kí igi ọ yapa nítorí ọ̀rọ̀ rẹ̀. Àwọn kan wà tó yẹ kí ilẹ̀ ò gbé mì nítorí ọ̀rọ̀ rẹ̀. Àwọn kan wà tó jẹ́ wípé ó yẹ kí wọ́n sán lọ nítorí ọ̀rọ̀ rẹ̀. Ta lẹni tí ń ní ayé rẹ̀ lára? Ta lẹni náà tó lóòní ọjà ògo tiẹ̀ ná? Ta lẹni náà tó láàyè ò ní gbà ní ìlú tó kalẹ̀ sí yẹn? Kí ló dé tó jẹ́ pé gbogbo application tó ń try tó jẹ́ pé lórí bó ṣe ń gbìyànjú pàbó náà ni? Ta la lágbára tí ń yọ mí lẹ́nu? Ẹ̀mí mímọ́ yọ wọ́n lẹ́nu lónìí. Olúwa dìde náà wọ agbára jáde. Gbèmí níjà, gbẹ̀san mi lára àwọn aninilára. Ta lẹni tí ń fọjọ́ orí mi ṣòfò? Wọ́n fàkókò ẹlòmíì ṣòfò.
ó yẹ kó o ti márì wọn ò jẹ́ orí márì ó yẹ kó o ti bímọ wọn ò jẹ́ bímọ ó yẹ kó o ti gbàwé ìgbélu ti pẹ́ wọn ò jẹ́ wọ́n wá dá dúró sójú kan ṣoṣo ta lẹni náà ti fọjọ́ orí mi ṣòfò olúwa pàdánù lónìí olúwa jẹ́ kí n rọ́nà lọ ta lẹni náà ti fi àkókò mi ṣòfò ta lẹni náà ti fi ayé ni mi lára ta lẹni náà ti fi àìsàn dè mí mọ́lẹ̀ olúwa kọlù wọn nínú owó agbára kí n rọ́nà lọ olúwa ṣàánú fún mi. Who is that person troubling my life? Who is that forces chase me to exile? Holy Ghost, slaughter them by fire. Slaughter them with your sword. Father, slaughter the enemy of my star. Take me out of exile. Ìwọ tó mú Jésù kúrò lẹ́yìn odi, tó mú wọ ìgboro Jerusalem wá. Olúwa mú mi jáde kúrò lẹ́yìn odi tán kì mí mọ́. Inú àhámọ́ tí wọ́n fi mí sí, tani mi ò gbọ́dọ̀ wọ́n ti ti ẹlòmíì pamọ́ ilé àjèjì. Wọ́n àjẹ́kẹ́ lòmíì ò rí ìwé ìgbélú. Wọ́n àjẹ́kẹ́ lòmíì ò rí ṣe. Wọ́n àjẹ́kẹ́ lòmíì wọ́n ní òkè ó ti lọ bẹ̀ ṣe mọ́ bẹ̀. Agbára wo ló ṣe mi mọ́? Olúwa pàdánù lónìí. Yanjú ẹ̀ lónìí. Fòní yanjú ẹ̀. Ta lẹni náà tó ṣe mi mọ́? Agbára wo ló ṣe mi mọ́? Agbára wo ló ṣe ògo mi mọ́? Olúwa yanjú ẹ̀ pẹ̀lú ọwọ́ iná. Yanjú ẹ̀ pẹ̀lú ọwọ́ agbára kí n rí tèmi ṣe. Bẹ́ẹ̀ ni yóò rí lórúkọ Jésù Kristi olúwa wa. Torí àkókò wa tó bá di ọjọ́ mẹ́jọ a máa tẹ̀síwájú à ń gbàdúrà lórí àlá ògo. Mo fẹ́ mú ìlérí àyànmọ́sẹ̀, mo fẹ́ kí àlá ògo mi kó wá sí ìmúṣẹ. Ọba Ọlọ́run sọ ẹ jẹ́ n sọ fún gbogbo ẹ̀mọ́ Ọlọ́run lọ́la òun àwọnú oṣù kọkànlá. Wàá fi iṣẹ́ ọjọ́ kìíní ló fi gbàdúrà lọ́la. Ìmọ́lẹ̀ ni Ọlọ́run kọ́kọ́ dá, ó ní jẹ́ kí ìmọ́lẹ̀ kó wà. Olúwa tan ìmọ́lẹ̀ sí ọ̀nà mi ní ìtókù kan ní kó parí nínú oṣù tuntun tí mo wà yìí. Olúwa tan ìmọ́lẹ̀, wá lo Psalm 27. Ó ní Olúwa ní ìmọ́lẹ̀ mi, Olúwa ṣe ìmọ́lẹ̀ mi kógun ọmọ ṣẹ́ fún mi lọ, jẹ́ kógun ọmọ ṣẹ́ fún mi lọ, jẹ́ kọ́nà ọmọ là fún mi nínú oṣù kọkànlá tí mo wà yìí. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run láti ìjọ Redeem ṣe é mọ̀ wípé a bẹ̀rẹ̀ àwọn àwẹ̀ kan tí a ti pàṣẹ bàbá wa pẹ̀lú ìtọ́ni Ọlọ́run. Láti ọ̀la lọ 30 ni, láti ọ̀la títí di on the 30 ó ní àwẹ̀ náà yóò wá sáyé. A ó máa gbàdúrà, a ó sì máa pàdé bóyá lórí ìlà ni o, a ó pàdé lórí ìlà, bóyá lórí Facebook ni. Ìgbà míì wà bá a bá pè lórí ìlà ẹ kàn déédéé rí mi lórí Facebook, ẹ mọ̀ pé à ń gbàdúrà nìyẹn, ẹ mọ̀ pé àkókò àdúrà ti tó nìyẹn. Ṣùgbọ́n ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ yanjú tí kìí ṣe tàdúà, tí máa fẹ́ wá sórí Facebook láyé ọ̀tọ̀. Ọ̀rọ̀ náà ń jà rìnrìn ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́rọ̀ báyìí. To the glory of God, ọ̀rọ̀ náà àti pàṣẹ wa lọ̀rọ̀ náà ti bẹ̀rẹ̀. Àwa fẹ́ yànnà náà nítorí pé kí ni ẹni tí Ọlọ́run fún ní ìran tí ò bá ṣàlàyé ìran yẹn dáadáa yọmọ ṣàwọn èèyàn ní ìlò ọpẹ́. Àtìgbà tí a ti ṣe rẹ́kọ̀dù náà jáde ní 2005 tó ti jáde ni mo ti ń sọ fáwọn èèyàn pé mi ṣe Yorùbá o, èmi ṣe Yorùbá mọ́ o. Kí ni díẹ̀, kí ló ṣèrè díẹ̀ ẹ gbọ́ tí àǹfààní ẹ̀ bá wà lọ́wọ́ ọ̀sán ọ̀la àbọ̀ sórí afẹ́fẹ́ láti tá àǹfààní ẹ̀ bá wà. Mọ̀bẹ́ bá ti rí mi lórí afẹ́fẹ́ ẹ máa gbọ́ lọ náà ni. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá sí lórí afẹ́fẹ́ ẹ bá pàdé lórí afẹ́fẹ́. Gbogbo ẹ̀yin ènìyàn ẹ wá lè lọ sórí YouTube mi, ẹ ṣàgọ́gù Wákàtí Kókó Àdúrà mi, Wákàtí Kókó Àdúrà mi. Gbogbo àwọn kókó àdúrà tá a ti gbà pátá kọ́dà ọ̀fẹ́ ṣèṣọ́ òru ọlọ́jọ́ méje tí è parí ẹ̀ wàá máa rí kókó àdúrà tó mọ̀ gbàdúrà lé lórí ni, wàá máa rí kókó àdúrà tó mọ̀ gbàdúrà lé lórí ni. Táyé rẹ̀ ó fi dáa, tí ọ̀nà rẹ̀ ó fi tòrò, wọ́n gbà dáadáa. Ó lè gba àwẹ̀, ó lè gbàdúrà, kó ṣe personal devotion sí Ọlọ́run. Olúwa sì gbọ́ tiẹ̀, inú rẹ̀ á dùn. Ṣùgbọ́n tó ṣe pàtàkì fún ọ ni pé ní Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ, yóò sì dára fún ọ o, yóò dára fún ọ o. Ìpàdé àdúrà Saturday kẹta tóṣù yìí yóò ní agbára. Olúwa bá wa pàdé, ìyanu ó ṣẹlẹ̀, a rí tiwa ṣe o, lórúkọ ti Bàbá, lórúkọ ti Ọmọ, lórúkọ ti Ẹ̀mí Mímọ́. Ìyẹn tí oṣù tó ń bọ̀, oṣù kẹta, oṣù kọkànlá, ìpàdé àdúrà tí oṣù kọkànlá yẹn yóò ní agbára. Olúwa bá wa pàdé, yóò sì dùn. Ìbùkún Ọlọ́run yóò máa bá wa gbé lórúkọ ti Bàbá, ti Ọmọ, ti Ẹ̀mí Mímọ́. Ẹ jẹ́ gbàdúrà orúkọ Jésù. Medul adiza nikatu lidaza maki atindalwa muratali akaduza meru ailika dunduzi makayakadori inzama retundadi anazanda kayi akanduri makazandaka. Gbogbo ọkàn tó ń gbọ́ mi, Olúwa jẹ́ ká gbára rẹ wọnú ayé wọn lọ,
àṣẹ ìtúsílẹ̀ kó wọnú ìṣẹ̀dá wọn lọ. Àṣẹ tí wọ́n fi rí ògo lò láyé Olúwa bàdé wọn lọ báyìí. Gbogbo ẹni tí ayé ti tilẹ̀kùn mọ́, Olúwa fi iná gbé wọn jáde kúrò nínú àhámọ́. Olúwa fi iná agbára rẹ̀, ọwọ́ agbára fi gbé wọn jáde kúrò nínú àhámọ́. Ayé gbogbo èèyàn ètí ayé tilẹ̀kùn ìṣelógo mọ́, tí wọ́n sì ilẹ̀kùn ìṣerere mọ́, lónìí Olúwa ò fi ọwọ́ agbára gbé wọn já gbangba. Olúwa pè wọ́n já gbangba. Agbára Ọlọ́run kó wọnú ìṣẹ̀dá rẹ lọ. Agbára Ọlọ́run kó wọnú ayé rẹ lọ. Lọ rí àánú gbà lẹ́yìn àdúrà yìí. Lọ rí tiẹ̀ ṣe lẹ́yìn àdúrà yìí. Lọ jẹ́rìí ayọ̀ lẹ́yìn àdúrà yìí. Bẹ́ẹ̀ ni kó rí. Ó ti rí bẹ́ẹ̀ o. Lórúkọ ti Bàbá, ti Ọmọ, ti Ẹ̀mí Mímọ́. Jésù Olúwa wa. Àmín. Ẹ láǹfààní àti pè mí lórí aago lórí +1 281 857 3658 +1 281 857 3658. Ẹnìkan bí mi ó ní jẹ́ àwọn lè so seed sórí iṣẹ́ ìránṣẹ́ yìí. Bọ́lá bá fi sí ọlọ́kàn kò sẹ́sẹ̀ ń bẹ̀. Go ahead, Olúwa bùkún fún ọ. Ẹ lè pè mí lórí +1 281 857 3658. Ẹ jẹ́ á ṣe oore ọ̀fẹ́ àṣepọ̀ kó tó di pa máa lọ. Oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mọ́ ti Ọlọ́run, àdàpọ̀ tiẹ̀ mọ́ kó sọ̀kalẹ̀ kó mọ́ bá wa gbé láti sísìn lọ àti láéláé. Àmín. Nítòótọ́ ire àti àánú yóò mọ tọ̀ wá lẹ́yìn lọ́jọ́ ayé wa gbogbo, àwọn ó sì máa gbé Olúwa láéláé. Àmín. Ìpè àwíjọ máa jẹ̀mú àfọ̀hún. Ìpè àwíjọ máa jẹ̀mú àfọ̀hún. Ọlọ́run ìràpadà o. Ìpè àwíjọ. Ìpè àwíjọ máa jẹ̀mú àfọ̀hún. Ìpè àwíjọ máa jẹ̀mú àfọ̀hún. Ọlọ́run ìràpadà o. Ìpè